الحمد لله الذي قضى وهدى عباده من ظلمة الضلالات. الله خالقنا الله مولانا مدبرا في الأرض والسماوات. أحيا قلوبهم بعد موتتها فسبقوا في نيل المقامات. الله خالقنا الله مولانا مدبرا في الأرض والسماوات. وأبصروا من بعد العمى سبلا وجاوزوا من فضله مسافات. الله خالقنا الله مولانا مدبرا في الأرض والسماوات. سبحانه أبدا يضل طائفة وأعرضوا عن كل الدلالات. الله خالقنا الله مولانا مدبرا في الأرض والسماوات. له الخلائق إنسهم وجنهم والملك ورب البريات. الله خالقنا الله مولانا مدبرا في الأرض والسماوات. وسبحت حيتان البهور له وكل ما في الأرض من نباتات. الله خالقنا الله مولانا مدبرا في الأرض والسماوات. وسبحت لله كل طائرة تطير في جو السماء صافات. الله خالقنا الله مولانا مدبرا في الأرض والسماوات. له يسبح كل صيت راد وكل صامتات من الجمادات. الله خالقنا الله مولانا مدبرا في الأرض والسماوات. هو الغفور لكل تائب راجعته يحمل كل الهتيات. الله خالقنا الله مولانا مدبرا في الأرض والسماوات. واغفر لنا يا من إليه مرجعنا ونجنا من كل رزيات. الله خالقنا الله مولانا مدبرا في الأرض والسماوات. واغفر لنا ما قد علمت من زلل من الفعال وسوء المقالات.
سواك عند يوم الحشر والمجازات الله خالقنا الله مولانا مدبرا في الأرض والسماوات واقسم لنا من نور اليقين هدى وحكمة تترى بالفيوضات الله خالقنا الله مولانا مدبرا في الأرض والسماوات. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل فكبره تكبيرا. الحمد لله الذي بنعمته تتم الصالحات، والصلاة والسلام على أشرف رسل الله محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن تبع ملته ونهج منهجه إلى يوم الدين. أما بعد. Adá ọpẹ́ tí ọ̀pọ̀ tí ò ní lópin fún Ọlọ́run. Adá ọpẹ́ fún ọba tó lẹ̀mí wa, ọba tó ṣẹ̀dá wa, ọba tí ń tọ́jú wa, tí ń rè wá, ọba tó fi wá mọ̀nà Islam. Alhamdulillahi alladhi hadana lihaza. Ọba tó ní ká lè mọ̀ ṣe bá ṣe ń ṣe yìí. Wa ma kunna linahtadiya lawla an hadana Allah. Tí kì í bá ṣe pé Ọlọ́run fọ̀nà bẹ́ẹ̀ mọ̀ wá ni, àtó ẹrú tó lè mọ̀nà fún rẹ̀. Ohun Ọlọ́run ọba nínú ọlá rẹ̀ ló fọ́nà orí mọ̀ wá, ó fọ́nà ojú ọ̀nà Nabi sallallahu alaihi wasallam mọ̀ wá. Adá ọpẹ́ fún ọba náà, ọba tó dá wa sí, ọba tí ń mójútó wa. Àgbà lérò pé a fẹ́ ṣe tafsiru suratu Hud. Ọlọ́run fún wa bẹ̀rẹ̀, Ọlọ́run fún wa parí. Àtúgbà lérò pé a fẹ́ ṣe tafsiru suratu Yusuf. Náà lọ́lọ́run tún fún wa bẹ̀rẹ̀ yìí. Adúpẹ́ o, adúpẹ́ o, adúpẹ́ o. Ṣé bẹ́rù bá mọ oore tó bá mọ pẹ́ dá, yóò tún gbà mí sí lọ́dọ̀ Ọlọ́run ọba. Ọlọ́mọṣà jẹ́ agúnlẹ̀ ayọ̀ lérí ìta dáwọ́lé yìí. Wá jẹ́ aṣọ́pọ̀ orí láyé, jẹ́ alẹ́mí gígùn, fún wa lálàáfíà, fi wá láyà balẹ̀, fún wa lázìkí tá fi rí tiwọ́ Ọlọ́run ọba ṣe pẹ́pẹ́pẹ́pẹ́. Ó dògbà tí àbá wa lọ bá wọ Ọlọ́run ọba náà, yóò jẹ́ lórí oore. Níjọ́ tí àbá bá wọ Ọlọ́run ọba pàdé, kó jẹ́jọ́ oríire, kó jẹ́jọ́ dùnnú, kó jẹ́jọ́ ayọ̀ àtàláfíà fún wa. Ọlọ́run má jẹ́ wá ń yà láyé, má jẹ́ wá ń yà tó bá dijọ́ àlùkìyámà. Atọ́rọ̀ kí Ọlọ́run, atọ́rọ̀ gé Ọlọ́run, àánú Ọlọ́run kí ó lékún lérí ànábì Muhammad. Atọ́rọ̀ ìkẹ́ ìgẹ̀ kó lékún lérí gbogbo àwọn ànábì Ọlọ́run. Atọ́rọ̀ fún gbogbo àwọn ẹni rere, atọ́rọ̀ fún àwọn sàhábà. Ọlọ́run ṣàbá kẹ́ gbogbo wọn, Ọlọ́run bá ṣàlékún gẹ̀rẹ́ lérí wọn. Àwa atọ́rọ̀ ìkẹ́ ìgẹ̀ fún àwọn òbí wa, àwọn tí wọ́n tukọ̀ wá sílé ayé, tí Ọlọ́run ọba ní wa qur rabbi irhamhuma kama rabbayani saghira. Ẹni a máa fi gbogbo ìgbà ṣàdúrà fáwọn òbí wa, ìwọ ló pa wá láṣẹ bẹ́ẹ̀. Àtọrọ àánú Ọlọ́run ọba kó bá àwọn tó bí wa, tí wọ́n ń bẹ láyé, àwọn tí ò sí láyé mọ́. Ọlọ́run bá wa ṣàánú wọn, bá wa ṣàlékún kí àti gẹ̀ fún wọn, bá wa ṣàforíjìn rẹ̀ fún wọn. Àtọrọ fún gbogbo àwọn tó wúlò fún wa, tí wọ́n kọ́ wa ń kéwú, àwọn àfáà wa, àfáà mi pàtàkì jùlọ baba Maulana Dr. Abdulkadir Salman Mudiru Daril Kitabi wa Sunnah. Ọlọ́run bá ń gùn wọ́n lẹ́mìí, bá ń ṣàlékún àlàáfíà ara fún wọn. Aziki tó fi kẹ́ wọn, Ọlọ́run má gbà lọ́wọ́ wọn láíláí, jẹ́ ó máa pọ̀ sí i. Gbogbo àdáwọlé wọn tó ju orí Ọlọ́run má ṣàjẹ́ kí wọ́n máa ṣàṣeyọrí ńbẹ̀. Gbogbo èyí tí wọ́n dá ọkàn lé kan máa ṣàṣeyọrí ńbẹ̀, lórí ọmọ, lérí aya, lérí gbogbo jama àtọmọ kíw. Ọlọ́run má pa wọn lẹ́kún, má bà wọn nú jẹ́ ńbẹ̀ láíláí. Ọlá sallallahu alaihi wasallam. Gbogbo àwọn tó tún yẹ ká tọrọ fún ní gbogbo àwọn olóore wa, àwọn tí wọ́n fi ìmọ̀ràn dá sínú ìgbésí ayé wa. Ìmọ̀ràn lásán lẹ́lòmíì ó fún yàn, ó sì lè gbé yàn wà àlìjánnà. Ìmọ̀ràn á máa tún ayé yàn ṣe. Gbogbo àwọn tí wọ́n fún wa mọ̀ràn tá a fi dolóríire, Ọlọ́run bá wa dúpẹ́ fún wọn, bá wa san lẹ́san olóore. Gbogbo àwọn tí wọ́n fi arziki ń pé gbà jẹun fún ọ, tí wọ́n fi dá sí ìgbésí ayé wa, tó fi wá dáa, tó fi wá níláárí báyìí, àtọrọ fún gbogbo wọn. Ọlọ́run ṣá bá wa san lẹ́san olóore. Gbogbo àwọn tí wọ́n fi àdúà ràn wá lọ́wọ́, nínú àwọn tí wọ́n ń wí tá à ń gbọ́ pé lágbájá ń ṣàdúà fún mi, àtàwọn tán fọkàn rí bá wa lọ pé lágbájá yìí Ọlọ́run má jẹ́ ó ṣubú. Ó gbórú wọn nínú ọkùnrin nínú obìnrin. Ọlọ́run ṣá bá wa dúpẹ́ fún wọn, bá wa san lẹ́san olóore. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nínú ọkùnrin, obìnrin, ọmọdé àtàgbà. Akíra wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Kíkí tó lóore jùlọ náà nù, kíkí tá lè fi ṣàdúà fúnra wa, tí ó wúlò jùlọ dọ̀ Ọlọ́run ọba, òun náà ni kíkí salamu alaikum. Ọlọ́run tí ó ṣe wá mùsùlùmí tó fi wá sínú mọ́lẹ̀ Islam, kó má yọ wá kúrò ńbẹ̀ láíláí.
àdéhùn tí a ní fúnra wa ní pé pẹ̀lú ògo Ọlọ́run bá ti sọ̀kalẹ̀ tafsiru suratu Hud kí amájọ́ rẹ̀ wá ká tún mórílẹ̀ yìí tí yọ tẹ̀lé. ṣé anabi sallallahu alayhi wa sallam nù hadithi kan tí mo rò pé Imam Tirmidhi ló gbà wá, ó ní yìí tó lóore jù nínú Ọlọ́run nífẹ̀ẹ́ nínú àwọn ẹrú rẹ̀ alhallul murtahil ẹni tó sọ̀kalẹ̀ ẹsẹ̀ rí kan tó tún mérílẹ̀ mi lẹ́ẹ̀kan náà. alhallul murtahil nù ó sọ̀kalẹ̀ ẹsẹ̀ rí kan ó tún mérílẹ̀ mi lẹ́ẹ̀kan náà. yàní pé a fi ìkó ṣuṣu hàn kódà bí iṣẹ́ tá à ń ṣe bí ìgbìyànjú náà bá ní wàhálà kan nú bó bá tiẹ̀ ní nǹkan kan bẹ̀ tí ń ní wá lára ń bẹ̀ àwa sọ̀kalẹ̀ rẹ̀ àti wá fi hàn Ọlọ́run ọba pé atúrẹ́dì àti ṣe sí o. ọmọ tó gàárà ń ṣẹ́ walillahil mathalul a'la, ọmọ tó gàárà ń ṣẹ́ tó wá jíṣẹ́ tán tó tún wá dúró pé tẹ́ ẹ bá tún ṣe tán àti rán mi ní mi ìṣẹ́wọ̀n ké mọ̀ lọ́mọ rí yàtọ̀ sí ọmọ tá a ránṣẹ́ tó wá fẹsẹ̀fẹ́ lẹ́ẹ̀kan náà tó ń sá fún kátúrí wọn rán níṣẹ́ míì. lọ́lọ́run fi anabi sallallahu alaihi wasallam lọ́lọ́run nífẹ̀ẹ́ alhallul murtahil ẹni tó sọ̀kalẹ̀ ẹsẹ̀ kan tó tún mérílẹ̀ mi lẹ́ẹ̀kan náà. táwọn àwọn ẹni eré tí wọ́n bá sọ̀kalẹ̀ tìláwàtul Qur'an pa bá Qur'an láti Fatiha àwa sọ̀kalẹ̀ sí suratul Nas, wọ́n bá ṣe ń ṣàdúrà pé a ṣàṣeyọrí wọ́n tún wá mórílẹ̀ Fatiha lẹ́ẹ̀kan náà. kódà bí wọ́n bá tiẹ̀ tí ní ìparí ìkejì wọ́n ṣàtiẹ̀ rí ipá wọn já kejì lójú lẹ́ẹ̀kan náà láti fi lè wá albarka alhallul murtahil ni wọ́n fi máa ka Fatiha ti bẹ̀rẹ̀ suratul Baqara pé ṣé ó ti parí Qur'an náà wọ́n yá ka Fatiha ti bẹ̀rẹ̀ suratul Baqara lẹ́ẹ̀kan náà fi hàn Ọlọ́run ọba ipò túrẹ́dì àti kàsí. so bá a ṣe wá sọ̀kalẹ̀ suratu Hud àwa náà wà albarka alhallul murtahil ní pé ká tún mú suratu Yusuf náà tó tẹ̀lé. ó gbé pátápátá à ń gbìyànjú láti lè rí ọ̀nà Ọlọ́run ọba ní àdéhùn ní tọ́lọ́run ọba ti ṣe nínú suratu Fatir. tọ́lọ́run ọba ní innal ladhina yatluna kitaballah tẹ́rí gbogbo àwọn tí wọ́n ń ké tírà Ọlọ́run ọba àbálùkùránì náà kan tírà Ọlọ́run ọba ní gbogbo àwọn tí wọ́n jòkó tí wọ́n ń ké yọ́ máa ń ná wa ní dátà yọ́ máa ń ná wa ní íńtánẹ́ẹ̀tì yọ́ máa ń ná wa lásìkò. àwa fi gbogbo nǹkan míì tá à ń ṣe apá tì afẹ́ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ọba pé kí lọ́lọ́run sọ apá àsìkò tì apá nǹkan míì tá a lè fi dátà wa àti íńtánẹ́ẹ̀tì wa wáífàì wa tá a lè fi ṣe apá tì yọ́ ná wa lówó yọ́ ná wa lákòókò yọ́ ná wa nípalẹ̀mọ́. gbogbo kinní wọ̀nyẹn gbogbo ẹni tó bá gbìyànjú àti ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ní wa aqamu ssalata tí wọn ò dẹ̀ fìrún ṣeré wa anfaqu mimma razaqnahum wọ́n náwó ni sídìí àṣetọ́ Ọlọ́run ọba wọ́n náwó láti ran ọmọlàkejì lọ́wọ́ sirran wọ́n ná ní kọ̀kọ̀ wa alaniyatan wọ́n tún ná ti gbangba. Olúwa ní yarjuna tijaratan lan tabur nínú suratu Fatir Ọlọ́run ti sọ̀rọ̀ yìí o àyá 30 yarjuna tijaratan lan tabur. gbogbo àwa tá a bá ń gbìyànjú àti ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ṣàfiwá sínú àwọn onígbìyànjú. Olúwa ní yarjuna tijaratan òwò là ń ṣe o gbogbo ń tà ń ṣe tó dàbí eré tó dàbí àwàdà yìí òwò ní lọ́dọ̀ Ọlọ́run ọba ó ní ń tá a fẹ́ fira láǹtẹ̀bùr àdẹ̀ní pàdánù òwò náà ọlọ́mọdé àpàdánù. Olúwa ní liyuwaffiyahum ujurahum wọ́n fẹ́ kí n san wọ́n lẹ́san ni màá dẹ̀ san wọ́n lẹ́san yóò pé wa yazidahum min fadlihi ọlá Ọlọ́run tó ti ṣe fún wa nínú oore jíjẹ múmu nínú oore azìkí nínú oore níná lílò oore ẹ̀mí gígùn oore ìdáàbòbò gbogbo nǹkan oore pátápátá tá a mà àti yìí tá a mọ̀ tọ́lọ́run ti ṣe fún wa. Olúwa ní wọ́n fẹ́ kí n lé àwọn kún ni màá dẹ̀ lé wọn kún. Innahu ghafurun shakur tọrọba tán bá dòwò pọ̀ ghafuru ni ọba tíyẹn mọ́ ẹsẹ̀ tí ó mójú kúrò ń bi láì fífẹ́ rú tí mo foríjìn wọn pátápátá ọlọ́mọṣẹ́ àforíjìn wá. Shakuru ni tíyẹn bá hùwà kékeré kan tó bá dáa kò sí bó ṣe lè kéré tó kódà bẹ́ni tó ṣí ọ̀bá tiẹ̀ mọ́ òun gan ọ̀mọ́ pé kò káùntì ẹ̀ pé nǹkan rí ńláńlá kan lòún ṣe. Olúwa ní màá dúpẹ́ fún màá appreciate ẹ̀ fún Shakuru lọ́lọ́wọ́n ọba. gbogbo ń tà ń ṣe tọ́jọ́ ìgbìyànjú kéékèèké yìí ọlọ́mọṣẹ́ àjàbá ní ibi tó gbélére ọ̀rọ̀ Ọlọ́run ọba kò sí ní tó tó kò sí ní tó níyì tó kò sí ní tó bàbàrà tó ńlá jòkótì pé afẹ́ dedicate life wa fal Qur'an nítorí wípé mẹ́sẹ̀jì Ọlọ́run tó sẹ́ndì sí wa ni. sọ wá dáa kí àwa là ń kéwú ká mọ kémì títí ká kó tẹ́ra sílé ká tún lọ̀lú kan ká ké tibẹ̀ ká tún gbàlú mi lọ ká tún ké tibẹ̀ ká wá ké káàkiri bẹ́ẹ̀ ká wá rẹ́ nìkan tí ń sọ èdè wa èdè abínibí èdè wa tá láǹfààní àti júwe Ọlọ́run ọba fún kọ́ máa wà mọ̀ nǹkan kan nínú Al-Qur'an ìtìjú ńláńlá ni fún gbogbo ẹni tó bá lóun kéwú nílẹ̀ Yorùbá àtẹni tó lóun kéwú nílẹ̀ Haúsá náà kọ́ máa Haúsá kan wà kọ́ máa wà tí gbọ́ mẹ́sẹ̀jì Ọlọ́run hatta yasma'a kalam Allah Olúwa ní gbogbo àwọn tí wọ́n bá sá gbàmígbàmí wá báyìí in ahadun minal mushrikina istajaraka ànábì tẹ́nìkan bá wá sá gbà nínú àwọn kèfèrí pé ó sá di ọ́n pé gbàmígbàmí ẹ̀ sì jọ wà lójú ogun ń bá yín jà ó tún wá sá wá bá ọ yọ bá ọ kẹ́lẹ́kẹ́lẹ́ ń pé ẹ gbà mí mi ò fẹ́ kẹ́ ẹ pa mí. Olúwa ní fa àjíròhù ẹ gbà á lẹ̀
ẹ má fa burú ṣe o ata isma kalam Allah kó lè rí ọ̀rọ̀ Ọlọ́run ọba gbọ́ sétí Olúwa gan ọba tó má mọ̀ dájú pé ọ̀rọ̀ tóun sọ tóun fi ránṣẹ́ sí wa bẹ́ni tí ọ̀fẹ́ tóun bá láǹfààní àti gbọ́ yóò fẹ́ràn òun so àwa mùsùlùmí àtàwa tá a bá kéwà àgbọ́dọ̀ jẹ́ hajiz àgbọ́dọ̀ jẹ́ gàgá láàrin ọ̀rọ̀ Ọlọ́run ọba àti ẹ̀yin ènìyàn nígbà tó bá yẹ sí pé n tá a bá ń bára ayé sọ kò bá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run ọba tó sọ nínú Qur'an n ti ń jẹ́ alukur'ani ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá kódà Qur'ani Yorùbá wọn ò nílé èyí tó jẹ́ English ọ̀pọ̀lọpọ̀ ò nílé mẹ́sẹ̀gì Ọlọ́run ọba gangan fúnra ẹ̀ ó dẹ̀ mí ló tí wọ́n gangan jòkó tá alukur'ani tó wá kà láti bẹ̀rẹ̀ dé parí pé ṣó yẹ kí n fa ayé lẹ̀ mo lo 50 láyé mo lo 60 láyé à ń bẹ́ lọ́n kẹ́mi wógùn odò bẹ́ẹ̀ mi wá bá ṣe wá lè gùn tó àìmọye èèyàn ló ti kú ló ti fa ayé lẹ̀ nílẹ̀ Yorùbá yìí láì ka alukur'ani dé parí rí n pé mo wá kà ní Yorùbá mo fẹ́ mọ túmọ̀ kí lọ́lọ́run ọba ń wí text message Ọlọ́run ọba mo fẹ́ kà sọ́sàpọ́nlé rẹ kọ́lọ́run text message sí ọkọ mọ́kà tí bàbá tó bí ọba text message sí ọtọ ọba lọ́ka ṣe mọ̀ pé àrífín ni àtàfojúdi àtàìkánikún màmá tó bí ọ text message sí ọ̀ọ́ká bẹ́ẹ̀ làlùkùránì rí n pé mo fẹ́ jòkó tí láti bẹ̀rẹ̀ mo fẹ́ kà kí n tiẹ̀ gbọ́ yé ní Yorùbá wọ́n ti tú sí Yorùbá ọ̀dọ̀ ẹni tí ó bá lè ka Yorùbá wọ́n tú sí èbó ọ̀dọ̀ ẹni tí ó bá lè ka Yorùbá tí ó lè kéyìnbó tí ó sì lè ka Lárúbáwá ṣe bóyá káwa tá a bá kéwó gbìyànjú láti mọ mú wá sétí gbọ́ rẹ̀ ó wò ó kò wò ó àṣàmọ̀ ipa ti gbìyànjú agbára tiwa ń ló bí gbogbo gbìyànjú yìí bí yẹn bá sì jókòó ti alukur'an ń pé mo fẹ́ gbọ́rọ̀ Ọlọ́run ọba yóò rí mèremère kò sẹ́ni tọ́mọ Ọlọ́run ọba júwe fún bíbí Ọlọ́run fún rẹ̀ kò sáfà tọ́mọ̀rọ̀ sọ kò sí sọ̀rọ̀sọ̀rọ̀ kan tọ́mọ̀rọ̀ sọ tó lè júwe Ọlọ́run ọba fún ọ tó fi rámà dájú Ọlọ́run tó dàbí Ọlọ́run fún rẹ̀ òun náà lọ́mọ rẹ̀ júwe tóró òun lọ́mọ rẹ̀ ní àbá ka alukur'ani tó bá ronú sí dáadáa ń ṣe nìmọ́lẹ̀ Ọlọ́run ọmọ ṣẹ́ sí ọlọ́kàn ń tí ò yí ọ nípa kódà nípa ìgbésí ayé rẹ̀ yọ ọmọ yí ọ láti bẹ̀ kìí ṣe nípa ẹ̀sìn nìkan ayé rẹ̀ ọmọ lójútùú sí Suratu Yusufu lámú yìí èyí tó pọ̀ jù nínú ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ ń bẹ̀ ẹ̀kọ́ báyé owó ṣe lójútùú ni kódà kìí sọ̀rọ̀ alkiyama lọ́pọ̀ ń bẹ̀ ẹ̀kọ́ bó ṣe gbáyé gbádùn bó ṣe ṣàṣeyọrí nínú ayé rẹ̀ ńlọ́lọ́ ń kọ́ wa jù nínú Suratu Yusufu tá a fẹ́ dá ọ lé yìí bí yàn bá ka alukur'ani pẹ̀lú ìrònú sí tọ́tayọ pé yẹn kàn ń tọ̀ pé ẹja sọ kur'ani méje kalẹ̀ ẹja lọ sa kur'ani ìyẹn kọ́ là ń sọ o kur'ani tó ka tó ronú sí kur'ani tó ka tó digest rẹ̀ kur'ani tó ka tó reflect rẹ̀ irú kur'ani bẹ́ẹ̀ irú tìláwà bẹ́ẹ̀ ọ máa rí ipa rẹ̀ nínú ìgbésí ayé rẹ̀ pé ń tún làákàyè rẹ̀ ṣe ń tún ọ̀nà gbàrúrí rẹ̀ ṣe yóò máa tún world view rẹ̀ ṣe perception rẹ̀ ṣe ìmọ̀rí ọ̀dẹ̀ máa lékún ọ máa fíìlì pé ìmọ̀lẹ̀ ń sọ̀kalẹ̀ sí nínú ayé rẹ̀ ọ̀rọ̀ tọ́lọ̀ ń bá sọ bí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ láyé tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní máa analyse ẹ̀ pé ẹja gbé ọ̀rọ̀ yìí yẹ̀wò ká máa ronú sí i ní tí kálukú ọmọ mú jáde ń bẹ̀ láláì jọra wọn ẹ̀ mọ̀ tara ẹ̀ mọ̀ pé eléyìí sọ̀rọ̀ ènìyàn ọ̀rọ̀ Ọlọ́run ọba tó lé nìyẹn ọ̀rọ̀ ẹni tí ò lè jẹ́dá ni ọ̀rọ̀ yóò jẹ́ ẹ̀dọ́ lè sọ̀rọ̀ kọ́rọ̀ rẹ̀ wá pẹ̀ka kọ́ wá lẹ́wà nú débi pé oríṣiríṣi èèyàn kódà ìwọ tó o bá gbọ́ yélè ní tó o bá mú nǹkan kan jáde ńbẹ̀ ìgbà tí ó bá tún fi di bí oṣù kan ọpẹ́ jù kódà ọ̀sẹ̀ kan nígbà tó o bá tún àyà yẹn kà ó tún derive nǹkan míì àfi bí ìgbà pọ̀ ká àyà yẹn rí láyé àyà tó o ti ń kà láti kékeré rẹ̀ tó bá tún dijọ́ kan lọ́ba tún jòkó lọ́ba tún ronú sí i lọ́ba tún mọ̀ gán ní àwọn ìtumọ̀ kan àtàwọn ọ̀rọ̀ ńláńlá kan àtàwọn àgbọ́yé kan tó rí dìmúnú àyà yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò lópin ìtumọ̀ tí ń bẹ́nu ọ̀rọ̀ Ọlọ́run ọba lópin bẹ́ẹ̀ bá wo alukurani láti bẹ̀rẹ̀ dé parí ẹ̀ rí i pé kò ní jù báyìí lọ pé sáìzì rẹ̀ ni àmọ́ ìtumọ̀ tí ń bẹ ń bẹ kò lópin ẹnìkan mọ̀ pé ibi tó parí sí ni gbogbo ìtumọ̀ ọ̀rọ̀ Ọlọ́run pátápátá ló yé mi sí láti kán lu odò yẹn fi lágbára pé odò kí lọ́lọ́run sọ láàfin máa dábàá ti fẹ́ kán lù pẹ̀lú tẹríba ni láàmà wá kí ni tó bá rí sọ kí ni Ibnu Kathiri wá tó bá rí nígbà tó bá rí kó àwọn ìtumọ̀ mélòó ló kó wá ń bẹ̀ tọ́bárí náà tá à ń sọ yìí náà òun náà ní dáhùn kankan tún fún rẹ̀ yóò máa ṣa ìtumọ̀ yẹn káàkiri ní pẹ̀tọ́ wọn ní Ibnu Kathiri tú báyìí Mujahid tú báyìí Ikrimah tú báyìí Qatada tú báyìí òun náà ṣa ìtumọ̀ yẹn jọ káàkiri ó lè ṣa ìtumọ̀ lọ́dọ̀ àwọn èèyàn tó lé 10 nínú àwọn sàábé nínú àwọn tó tẹ̀lé àwọn sàábé yóò ṣa káàkiri bẹ́ẹ̀ yóò kò lé wa lọ́wọ́ àtúlọ̀ wo tafsiru mi kí làwọn náà tún ṣàjọ káàkiri àmọ́ wá rí ìtumọ̀ tó pọ̀ àmọ́ wá humbly pẹ̀lú tẹríba deliver rẹ̀ pé tó ní táwọn aṣáájú wa sọ ni o àwa gangan ní ṣàyà àkókò náà kí pé ntọ́lọ́hún sọ yé mi sí nítorí pé odò tí kò lópin ni ọ̀rọ̀ Ọlọ́run ọba ẹnìkan ò lè wẹ̀ tán
a máa gbìyànjú àti gbọ́ ọlọ́run ọba yé ni ọlọ́run máa ṣàtàmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ sí wa lọ́kàn nínú ẹwà alukur'an ká sọ díẹ̀ fúnra wa ń bẹ̀ ẹwà alukur'an nínú èdè tí àwọn gbọ́ èdè nínú lárúbáwá tí wọ́n fi hàn wá ọlọ́run tóbi púpọ̀ nínú tọ́lọ́run fi dá omi ènìyàn lágara pé ẹ múru kur'an yìí wá tọ́mọ ènìyàn rírú ẹ̀ mú wá ọlọ́run wa ní ó dá mọ́ yọ̀ǹda fún yín ẹ pé àwọn àlìjànnú ẹ pè wọ́n mára kulla in ijtama'atil insu wal jinnu ala an ya'tu bimithli hadha al-Qur'an la ya'tuna bimithlihi ẹ yẹ pé àwọn àlìjànnú mú ẹ pè wọ́n rọra ẹ pè wọ́n kúnra ó yẹ ẹjọ́ pawọ́pọ̀ kẹ́ múru al-Qur'an yìí wá olúwa ní ẹ tó bẹ́ẹ̀ lè rí ṣe ẹ tó bẹ́ẹ̀ àwọn àlìjànnú tẹ́ gbà pé wọ́n ní supernatural power nípa wọn máa tún mọ ìmọ̀ tó ju ti yín lọ ẹ pè wọ́n kúnra kẹjọ ṣàṣàìmẹ́ǹtì yìí ọ̀dà tó di Kùránì bá pọ̀ jù aṣírí súwàrí mímísìlì yìí ta kánú Suratu Hud ọlọ́run ní ó dẹ mú súrà 10 péré wá gbà tí wọ́n tó rí súrà 10 ọlọ́run tún ní ó dá súrà ẹyọ kan péré fatubi súrà tí mímísìlì yìí súrà ẹyọ kan péré ẹ mú wá tí ọjọ́ ti Kùránì yìí ní tí kò fi lè jọ ni pé àwọn kọ́ńdà tí Kùránì sọ̀kalẹ̀ lẹ́yìn àwọn nǹkan míì tó tún kù nínú Kùránì mo kàn fẹ́ fi lè ṣe example nígbà tí Kùránì sọ̀kalẹ̀ Ànábì sallallahu alaihi wasallam jóyè wá pé Kùránì sọ̀kalẹ̀ ala sab'ati ahrufin ó sọ̀kalẹ̀ lérí sab'atu ahrufin àwọn àfọ mímọ̀ lọ lọ́tọ̀ọ̀tọ̀ lérí kí ni túmọ̀ sab'atu ahrufin ọ̀pọ̀lọpọ̀ wọn tú síbi pé èdè méje ni Kùránì gbé wá nú èdè Lárúbáwá torí èdè Kùrẹ́ṣì ní fi ń sọ̀kalẹ̀ lákọ̀ọ́kọ́ ní fi ń sọ̀kalẹ̀ nígbà tó yàtọ̀ Ànábì sallallahu alaihi wasallam dé Madina táwọn Lárúbáwá oríṣiríṣi tí wọ́n kì í ṣe ìran Kùrẹ́ṣì sì Lárúbáwá àwọn lálàáfíà jù nínú Lárúbáwá àwọn ní ká sọ pé dáálẹ́tì wọn àbí èdè tí wọ́n tó tún quality jù nínú àwọn Lárúbáwá èdè yẹn kò wá rọ ẹlòmíì lọ́rùn bí èdè Ẹ̀gbá kẹ́ tó rí bí tírẹ́ẹ̀nì ahọ́n ará Ìlọrin kọ́ wá sọ Yorùbá Ẹ̀gbá yọ ẹ̀ hàn lè mọ̀ gidi abẹ́fẹ́ tírẹ́ẹ̀nì ará Èkó kọ́ wá sọ Yorùbá Ìjẹ̀bú yóò ṣe yálà ya wàhálà àbárè Èkó fẹ́ sọ Yorùbá bí ará Ìlọrin ṣe mọ̀ pé yọ dààmú yọ kàn máa tẹnu mọ́ fàáfàá níbi àti ibi tó necessary àbí tí ò necessary àbárà Ìlọrin fẹ́ ṣe bí ará Èkó ẹ ti mọ̀ pé lu òkè ló ti wá nítorí ọkọ̀ là sí ohun ṣe ti rí differences yẹn wà lẹ́nu bílẹ̀ Yorùbá ṣọ́ra àmọ́ yẹn ká tó wá sọ ilẹ̀ Lárúbá tó tóbi ju tán pé nílẹ̀ Yorùbá lọ nítorí wípé ẹ wò lápèjúwe nílẹ̀ ní ilẹ̀ Yorùbá wa kan yẹn náà orúkọ ń yàtọ̀ síra wọn nígbà tẹ́mi dé lọ́rin pé mo kọ́kọ́ kúrò lẹ́kọ̀ọ́ mo fẹ́ máa gbé lọ́rin mo wá ń béèrè mo wá rí àwọn mọ́là tán máa ti kinní ní ọjọ́ ọba tán máa ti òfìò mo bá ń sọ fáwọn èèyàn pé ẹjọ́ ń bo ni wọ́n ti ń ta òfìò mo fẹ́ ra òfìò mo fẹ́ jẹ òfìò àwọn èèyàn ń wò mí àwọn tá a jọ jẹ́ kọ́líìgì stúdẹ́ǹtì gbogbo wọn tì mí síra wọn pé ẹgbọ́ kíní wí mo ní òfìò mo rí lẹ́ẹ̀kan náà níbi ọjọ́ ọba yẹn wọ́n ní òfìò kíní ń jó fìò gbogbo wọn tì mí síra wọn gbọ́ òfìò rí láyé wọn àwọn hardcore Ìlọrin tí wọ́n bí sí Ìlọrin tí wọ́n ò délùú mi rí ni wọ́n gbọ́ òfìò rí Èkó lèmi ti ń bọ̀ òfìò làwa ń pè mórúkọ mi mo rí ojú mi ò tàn mí mo rí lọ́jà náà wọ́n ń ta òfìò ìgbà tó yá tí mo padà wá ta tuntun orí tí mo á ní kíní tí mo ń sọ lọ́jọ́ sí yẹn ni òfìò ní wọ́n ní òfìò kọ́ ni wọ́n ń pè ìmúmú ni wọ́n ń pè mo ní kí ló ń jẹ́ mumu mi ò gbọ́ rí láyé mi ẹ bá dé kó tẹ́ sọ fárí Èkó dè ní eléyìí pé ìmúmú àwọn náà pé wọ́n ó pè tí wọ́n mọ̀ rẹ́ ni pé aráàlú òkè kí ni ń jẹ́ mumu òfìò ni wọ́n mọ̀ sí mbẹ́ ẹ wo bá bí Lagos State àti tí ń jẹ́ lọ́rin ṣe súnmọ́ ara wọn tó ẹ wo bí èdè ṣe ń yàtọ̀ bẹ́ẹ̀ náà ni èdè Lárúbáwá ìgbà tí ara wa ní àwọn tí wọ́n ń gba Islam láti máa jẹra wọn pa ka Kùránì pẹ̀lú èdè Quraysh ní Anabi sallallahu alaihi wasallam Olúwa yọ̀ǹda fún nígbà tí Anabi béèrè lọ́wọ́ Jibril pé ẹ yọ̀ǹda fún àwọn ọjọ́ mi láti máa rí Kùránì kà pẹ̀lú àwọn dáálẹ́tì mi tọrọ wọn lọ́rùn tí ò ní máa yọ wọn léyìn kan tó máa dààmú tààláwó èdè Lárúbáwá àwọn kan ni àlùmú làwọn kan wí lọ́rọ̀ wọn lọ́rùn akíbìlú làwọn kan wí gbogbo wọ́ọ̀dù mẹ́tẹ̀ẹ̀ta ìtumọ̀ kan náà ni ọwọ́ afakọ́ ẹ pé Jibril ọmọ wa túmọ̀ fún wọn ní pé ẹ tún lè fi dáálẹ́tì náà ka ilé ẹlẹ́fikẹ́lẹ́ sàbí kọ̀ọ̀kan kà lọ́nà tọrọ lọ́rùn kọ̀ wá dìjà kò dìjà gbọ̀n títí fa tó fi dàsùkò Usman alayhi salat radiyallahu ta'ala anhu ìgbà tó di pé wọ́n kó Kùránì jọ kánẹ́bì sallallahu alaihi wasallam tó kú ni Kùránì ti wà lákọọ́lẹ̀ lódindi láì fi wádìí nípa alukur'an yìí pé
bó ṣe dọ́dọ̀ wa riwaya wo ló bá wa Qur'ani ò ní riwaya qira'atu ni máa ní riwaya nal Qur'ana nuqila ilayna bitawaturi nuqila ilayna bitariqati tawaturi fala yubhathu fi haqqihi al-asanid wala yu'tabaru fi haqqihi ar-riwayat kí ló fà ní pé ntan pé tawatur òun ni information tó wá bá ọ tó lè dispute yẹ tó bá pè nírọ́ ayé sọ pé ṣé o ní ìlàkàyè ó bá jẹ́ kèfèrí ó bá jẹ́ mùsùlùmí yani khabar yani mustafid labari tí èrò pé wọ́n ti ń sọ pé ẹnìkan bẹ tí ń jẹ́ Aisha lápèjúwe Ànábì níyàwó kan tí ń jẹ́ Aisha ṣé wọn kí labari ni èmi rí ọba aláyé tá fi confirm pé ìyàwó kan bẹ tá Ànábì fẹ́ tí ń jẹ́ Aisha Ànábì níyàwó kan tí ń jẹ́ Khadija kò sínú Kùránì labari ni bẹ́ẹ̀ labari yẹn ṣó lè pè nírọ́ tó bá pè nírọ́ kódà kírísítẹ́nì ó sọ fún un pé ṣèṣe pé ó ya wèrè bí kírísítẹ́nì ó ṣe bí ọ̀nù torí n tán pè ní mùtàwátìrù ni pé tẹ̀tọ́rù ila tasdiqihi ọ̀ọ́kàn rí pé wà fọ́ọ̀sì láti gbàgbọ́ pé bó ti yẹ kó rí ni kò lè jẹ́rọ́ ṣé gbogbo ayé ọmọ wa kúrọ́ ni n pé ọlọ́run gbà ànábì kan dìde o pé ẹnìkan jẹ́ Muhammadu rí ní Maka tó jíṣẹ́ ọlọ́run pé ànábì ọlọ́run lòun ń jẹ́ Muhammadu tó bá sọ pé irọ́ ni fabrication ni kò sí personality tí ń jẹ́ bẹ́ẹ̀ kọ́ wáyé rí àwọn kan hun wọ́n náà mọ̀ nínú ẹ̀mí ara rẹ̀ kódà pé kò sí brain mọ́ nítorí pé ní tàwátùrù nù ọ̀nà tàwátùrù yẹn wà ní Kùránì bá wa riwayatu Kùránì kìrààtù Kùránì bó la ṣe wá ń kà òun ló mọ̀ bá ló ní riwayat táwọn sọ pé kìràà mashhura lélẹ́yìí kìràà mutawatira lélẹ́yìí èrò ló gba kìràà yìí wá kìràà yìí ahadu ni kìràà yìí ṣáàdà ni so gbogbo irú nǹkan bẹ́ẹ̀ min babil riwayat wa min babil qira'at láti máa sọ̀rọ̀ asanid àti riwayat amal Qur'an la yuqalu fi haqqihi annahu nuqila ilayna bi tariqati al-asanid kò sí isnadu bí ó ṣe ní isnadu pé kí ni chain tí information pé Ànábì níyàwó kan tí ń jẹ́ Aisha sanadu ló bá wa kò bá sanadu kankan wá wọn kì í wádìí sanadu tó bá ti di bí tó bá ti jẹ́ mutawatir kí la wá fẹ́ lò ní pé nígbà tí ìtàn Al-Qur'ani wá ń bọ̀ wá tó dorí Usman radiyallahu ta'ala anhu wọ́n ti kó jọ already látàsùkò wọ́n ti sọ di ìwé kan lódindi látàsùkò Abubakar àkọọ́lẹ̀ rẹ̀ lódindi ti wà látàsùkò Anabi sallallahu alayhi wa sallam nígbà tá Anabi kú tán Abubakar àti Umar ló fà Abubakar ní mọ̀ràn pé ẹjẹ́ sọ di ìwé kan lódindi báyìí àwọn tó há Qur'ani ti ń kú àwọn àkọọ́lẹ̀ yìí dẹ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n wà ẹjẹ́ wọn kó jọ kí gbogbo ẹ̀ dìwé odindi wọ́n ṣe project náà ó lójútùú àmọ́ bá ṣe máa kọ nǹkan gbà náà wọn kì í wọ̀ ní tí wọ́n bá kọ́ ńgbà náà kì í sí wíwọ́ nípa àmọ́ wọ́ kéwú létáràn lọ́bẹ̀rẹ̀ wọ́n dẹ̀ kì í kàn mọ́ sí iṣẹ́ rí kọ́ máa kàn mọ́ kan sábẹ́ bá wọ́n máa kàn méjì sínú tá tí fi ń jẹ́ tá ìyàtọ̀ yẹn lẹ́fì mọ̀ pé bá àti tá yàtọ̀ if not roboto méjèèjì jọ síjúlẹ̀ báyìí náà ni bá àti tá ó jọ síjúlẹ̀ báyìí náà ni ọmọ méjì tán kan sínú tá lẹ́fì mọ̀ pé tá lélẹ́yìí wọ́n kàn kan sábẹ́ lẹ́fì mọ̀ pé bá lélẹ́yìí wọ́n kàn mẹ́ta sókè lẹ́fì mọ̀ pé tá ní tán bá yọ gbogbo ọmọ yẹn kúrò ńbẹ̀ kò sí yàtọ̀ mọ́ so wọn kì í kàn mọ́ sí kì í sí yàtọ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ wọn kì í wọ́ké wọn dẹ̀ kì í kàn mọ́ ìyẹn ló wá bí kó jẹ́ sí pé nígbà tí Usman radiyallahu ta'ala anhu Kùránì tó jogún bá tí Abubakar kó jọ tó ṣẹ́kù lásìkò Umaru náà nígbà tí ó fi dàsìkò Usman kálukú tí ń ké kìrá ẹ má gbàgbé pé wọ́n sọ pé oríṣiríṣi Jibrilu yọ̀ǹda pé kí wọ́n máa ka Kùránì pẹ̀lú èdè tó bá rọ kálukú lọ́rùn láwọn ibi tí kálukú bá ti ní differences èdè kálukú wa ń kà bẹ́ẹ̀ kálukú ń kà ó wá di pé tí wọ́n bá pàdé ara wọn àwọn tábì wọn náà táwọn bá Nabi sallallahu alayhi wa sallam láyé tán gba kìrá lẹ́nu àwọn sọ̀hábà ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ń pàdé ara wọn wọ́n ń clash wọ́n ní differences wọ́n ń jà sí Kùránì pé tiwa ló correct tí yín ló correct ìgbà kínní yẹn ni Usman wá rí pé problem ti fẹ́ délẹ̀ o ẹ̀jẹ̀ á tètè unify ahọ́n àwọn èèyàn kí gbogbo wọn máa kà á pẹ̀lú èdè Quraysh èdè Quraysh náà l'original language tí fi ń sọ̀kalẹ̀ ìgbà tó fẹ́ máa difficult fáwọn èèyàn náà yọ̀ǹda fún wọn kán máa fi dé wọn tó yàtọ̀ tọ̀ síra wọn ká àwọn ibì kọ̀ọ̀kan tí dialect wọn bá ti yàtọ̀ ó yẹ já pa wọ́n pọ̀ sí èdè yìí kí unity lè wà ká uniform wọn lórí bí wọ́n ṣe máa ka Al-Qur'an wọ́n wá uniform lugha àti aharufu tí Qur'an fi sọ̀kalẹ̀ ó fà kó ẹ́ sí pàwọn èdè yòókù àtàwọn kìrá yòókù tó tọ́kàn máa fi kà lójú ayé Ànábì sallallahu alaihi wasallam táwọn sàábé kan fi ń kà kò bá gbajúmọ̀ mọ́ torí ìjọba ti dá sí
ntíjọba bá ti dá sí ṣe mọ̀ pé tìjọba ni ó lékè. Usmanu ti dá sí pé ó yẹ kó jọ lédè Quraysh, èyí tán kó jọ lédè Quraysh lákọ̀ọ́kọ́ jàre. Òní wọn pé Usmanu wá ní ẹ̀tún dákọ̀, ẹ kọ́pì ẹ̀kọ́ pọ̀, ẹ fi ránṣẹ́ sí gbogbo ìlú lọ́tọ̀ọ̀tọ̀. Islam ti dé Egypt nígbà náà, ó ti dé Syria, ó ti dé Iraq, ó ti dé ìlú òtún ni, ó ti dé Bahrain, ó ti dé Yemen, gbogbo ìlú yẹn káàkiri wọn á fi kọ́pì ránṣẹ́. Wọ́n fa kó yẹ sí pé ti Quraysh ti Usmanu yẹn òun lọ padà wá kálẹ̀ tí gbogbo èèyàn mọ̀. Pẹ̀lú àwọn sàhábà tó sì kù láyé, kálukú sì ń fi yìí tí ó ti ń kà lásìkò àtàsìkò ànábì tá ànábì dẹ̀ yọ̀ǹda fún kọ́mọ kàábẹ̀, kálukú sì tún fi ń ṣẹ̀sìn lọ, wọ́n sì ń kà á lọ bẹ́ẹ̀, wọ́n ń kà á lọ bẹ́ẹ̀, wọ́n ń kà á lọ bẹ́ẹ̀. So àwọn tó sì ń gbọ́ lẹ́nu wọn láwọn tábì wọn náà, àwọn gbọ́ tí sàábì báyìí kà báyìí, wọ́n kọ̀ míì kalẹ̀. Ọfà káwọn kìrá míì tó yàtọ̀ sí ìtọ́kọ́mọ̀ yẹn kan mọ̀ tẹ̀ wá lọ́wọ́, àmọ́ wá chain àwọn eléyìí hàn pé irú recitation yìí la máa sọ pé chain wo ló bá wá, ṣé àhádì ni chain rẹ̀ ní àbí mutawatir, qira'a mutawatira, a máa ní qira'a mashhura, a máa ní qira'a shadha, qira'a sahiha wa ghayru sahiha. Ṣé ti rí kó lójútu? So ìqira'a ni a máa wá chain rẹ̀, a kì í wá chain Kùránì pé ṣé Kùránì dé wá bá wa bìtàwá bá a ṣe lè béèrè pé ṣáà Nábì níyàwó kan tí ń jẹ́ Aisha, bá mi mú àdìsí tó lánàbí níyàwó kan tí ń jẹ́ Aisha wa, ẹnìkan kì í wá chain irú information bẹ́ẹ̀ káàkiri nítorí mutawatiru ni. Bẹ́ẹ̀ ni Qur'an ó tún jù bẹ́ẹ̀ lọ, toró ti lákọọ́lẹ̀ àtàkójọ látàsùkò ànábì, wọ́n wá ń kà lérí irun gbogbo gbà lójoojúmọ́, wọ́n sì tún fi ń kọ́yàn lójoojúmọ́. So ó jẹ́ kí n ti ń jẹ́ Qur'an ó ti kálẹ̀ káàkiri. Kí mo fẹ́ lò? Ṣé wá rí nígbà tí wọ́n kó jọ tí wọ́n kàn mọ́ sí òun, ó fa kí recitation mọ́ yàtọ̀ síra wọn. Ìyẹn èyí tí Usmanu náà tó ní kí wọ́n kọ́pì kí wọ́n sẹ́ndì káàkiri sí gbogbo ìlú tábù Bákìrì kójọ, àníwọ̀n èyí kàn mọ́ sí kéwú ńgbà náà, àníwọ̀n èyí wọ́ kéwú ńgbà náà, wọ́n èyí wọ́ kéwú, wọ́n sì kì í kàn mọ́ sí kéwú nígbà náà. Ó wá fa kí bá àti tá àti thá kọ́ mọ́ sí yàtọ̀. Àmọ́ kíké tí wọ́n jogún bá ni wọ́n fi mọ̀ pé thá ni eléyìí, kíké tí wọ́n jogún bá ni wọ́n fi mọ̀ pé bá ni eléyìí, àmọ́ kò tí ì sá nǹkan mọ́ sí kéwú ńgbà náà. Kíké tí wọ́n jogún bá lẹ́nu àwọn sàhábà táwọn sàhábà náà ti gbà látẹnu ànábì, everybody fi ń kírun, everybody fi ń ṣẹ̀sìn lójoojúmọ́, kò dàrú rárá. Àmọ́ ní kíkọ kalẹ̀ o kò tí ì sá nǹkan mọ́ sí kéwú. Ìgbà tí wọ́n máa wá kàn mọ́ sí differences wá ń ṣẹlẹ̀. Àwọn kan àìmí gbọ́ báyìí lẹ́nu àwọn sàhábà tí wọ́n kà bá àwọn sàhábì kan kà báyìí, ṣe mọ̀ nípa ní differences yẹn ti wá ń bí èdè tẹ́lẹ̀tẹ́lẹ̀. Pẹ̀lú àpèjúwe yas'alunaka 'anil khamri wal maisiri, àyà yẹn nínú suratu al-Baqarah aya 2:19. Kíní ẹ padà bu ẹwà kún Kùránì ni o, torí àwọn orientalist kan lò láti criticize Kùránì pé differences gan bẹ́ẹ̀ bí recitation yín, tí differences bá dẹ̀ ti wà ń bẹ̀ ń mú differences wá níbi ìtumọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà. Nígbà míì kò ní sí difference níbi ìtumọ̀, èdè lè yàtọ̀, àmọ́ nígbà míì ọlọ́pọ̀lọpọ̀ gbà tédè bá ti yàtọ̀ differences díẹ̀díẹ̀ máa wà nínú ìtumọ̀. Àwọn wá fi ń criticize Kùránì pé ṣe bí ẹni kò takora wọn, recitation yín tí ò jọra wọn imply differences tí kò jọra wọn. Èsì wọn àtà ìkẹ́kọ̀ọ́ yanjú àwọn orientalist tí wọ́n fi ń tako Islam ní. Àyà tó ní yas'alunaka 'anil khamri wal maisiri tá fẹ́ mú wá gẹ́gẹ́ bí example, pé Ọlọ́run ní ìwọ Muhammad wọ́n máa bi ọ́ nípa ọtí àti tẹ́tẹ́, kul fihima ithmun kabirun. Sọ fún wọn pé ẹ̀ṣẹ̀ tó lágbára ní bẹ́ẹ̀ o, ẹ̀ṣẹ̀ tó tóbi ní ń bẹ níbi ọtí mímu àti tẹ́tẹ́ títa. Ṣẹ́rí kẹ̀bírú yẹn, ṣe ń pé wọ́n kọ́ ọmọ kan sábẹ́ bá yẹn, wọ́n sì kan ọmọ méjì sábẹ́ yá. Àwọn oníkẹ̀rá kan náà àwọn qira'atul Qur'an, àwọn qurra bíi Hamza àti Kisai, àwọn kà ní kul fihima ithmun kathirun. Ṣé mọ̀ kí bá ṣe kọ kẹfìrù kalẹ̀ tá a bá kàn mọ́ sí iná là á kọ kẹbírù kalẹ̀. Ọmọ kíkan ló make difference nínú wọ́ọ̀dù méjèèjì yẹn, ìtumọ̀ méjèèjì dé yàtọ̀ síra wọn. Kul fihima sọ fún wọn pé ń bẹ nínú ọtí mímu o àti tẹ́tẹ́ títa o ithmun ẹ̀ṣẹ̀ kẹfìrún tó pọ̀, kẹbírùn ní tẹ̀kan ẹ̀ṣẹ̀ tó tóbi, ẹ̀ṣẹ̀ tó pọ̀ yàtọ̀ sẹ́ṣẹ̀ tó tóbi. Àmọ́dodo ẹ̀ pàdé níbi pé ẹ̀ṣẹ̀ tó lágbára ń bẹ ń bẹ, ẹ̀ṣẹ̀ tó pọ̀ ń bẹ ń bi ká mutí, torí ẹni tí ń tọ́tí yóò gbẹ̀ṣẹ̀, ẹni tí ń rọtí yóò gbẹ̀ṣẹ̀, ẹni tí ń mutí yóò gbẹ̀ṣẹ̀. Tó bá tún mutí tán ó tún ṣeé ṣe kó tún kọlu ẹlòmíì àbí kó ṣèyàn léṣe àbí kó búyàn. Yọ ẹ̀ṣẹ̀ tó pọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ní ń bẹ níbi ọtí, ẹ̀ṣẹ̀ tó pọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ní ń bẹ níbi tẹ́tẹ́.
kẹbírun ẹ̀ṣẹ̀ tó tóbi ní bẹ́ẹ̀ nínú méjèèjì ẹ rí i pé ìtumọ̀ yẹn náà pàdé concept ìtumọ̀ yẹn pàdé síbi kan náà bó fẹ́ bóyá pé wọ́ọ̀dù yẹn yàtọ̀ síra wọn n ti ń jẹ́ kíra àtù nìyẹn èyí ò lámà wá sọ pé ó ní chain tó bá wá ó ní sanadu ṣé sọ̀híhà ní kíra yìí ni àbí dọ̀ọ̀yìnfà àmọ́ Al-Qur'ani tó jẹ́ text yẹn gẹ́gẹ́ òun tiẹ̀ manqulun ilayna bitawaturi kíní ẹ̀ wá dá ẹwà ó wọṣọ ẹwà fún Al-Qur'ani kí Ọlọ́run nìkan náà ló lè sọ̀rọ̀ tọrọ rẹ̀ ọmọ pín sọ́tún pín sósì tí gbogbo ọdẹ máa tún àtọ̀tún àtòsì àti ìtumọ̀ kẹta àti kẹrin àwọn àyà mi ń bẹ tí ìtumọ̀ wọn lọ bíi márùn tẹ́ ẹ máa ṣa ìtumọ̀ márùn ọ̀tọ̀ọ̀tọ̀ ń bẹ gbogbo ẹ̀ sì ló lẹ́wà lọ́tọ̀ọ̀tọ̀ yẹ pé kò sí ìtumọ̀ tẹ́ ẹ mú tí ò fi yín mọ̀nà nke ìtumọ̀ yìí o àwa mú ọ wá sọ wá nù kò sínú Al-Qur'an tẹ́ ẹ bá ti mú kìrá yẹn tó bá jẹ́ kìrá àtọ́ lálàáfíà yọ ọmọ tọ́ yín kà síbi tọ́ dáa náà ni ẹ wu ọ̀rọ̀ séyàn lè sọ̀rọ̀ kó rí bẹ́ẹ̀ àlìjánu lè sọ̀rọ̀ kó rí bẹ́ẹ̀ ẹ̀dá wo ni ó sọ̀rọ̀ tí ó rí bẹ́ẹ̀ ń pé mo gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ mo gbé Yorùbá yìí kalẹ̀ ẹ wá bá mi tú sọ́tún ẹ tú sósì ẹ tú síbi kẹta gbogbo túmọ̀ yẹn wá ń ṣe déédéé ara wọn gbogbo ẹ wá ń jórí ire lẹ́ẹ̀kan náà nínú I'jazul Qur'ani ní ikhtilaful qira'ati wa ń pé èdè tàbí recitation wa differences tó wà ń bẹ yẹn nínú ẹwà títún bẹ nínú Al-Qur'ani ní tẹ́ẹ̀ ní bá nù wé mi láéláé ẹ jẹ́ n tó fún yín l'example mi ní Suratul Baqara kan náà aya 259 Ọlọ́run pìtàn arákùnrin tí ó kọjá nílùú kan wọ́n ní Uzairu ni aw kalladhi marra ala qaryatin ó dé ìlú kan ó wá rí i pé gbogbo aráàlú yẹn ti parun wọ́n ti parẹ́ wọ́n ti kú wọ́n ti ké fún wọ́n ti dégungun sílẹ̀ ńlẹ̀ ẹ̀mí rẹ̀ wá béèrè kan pé ẹ̀sìn ńlá ṣe dàgbà n ta gbọ́ nínú ẹ̀sìn tán sọ fún wa táwa náà tún sọ fara ayé pẹ̀lú òun ni pé Ọlọ́run ó gbé gbogbo òkú dìde egungun àwọn òkú yìí máa pọ̀ bó lọ́lọ́run ṣe fẹ́ tún wọn dá bó lọ́lọ́ ẹran ó sì dára wọn kaṣún dẹ̀ débẹ̀ bó náà ṣe fẹ́ dìde ìbéèrè yẹn rúwúyẹ́ lẹ́nu ẹ̀ fa amatahullahu mi'ata amin Ọlọ́run wá ní mo fẹ́ fi ọkọ ara ayé lẹ́kọ̀ọ́ Ọlọ́run wá pa á síbẹ̀ Ọlọ́run ní kó kú ó wá wà lójú kan nínú ìlú tó kú tó gbà kọjá òun náà ló kú sí mi'ata amin ó ṣe 100 years níbẹ̀ summa ba'athahu Ọlọ́run ní mo padà wá gbé dìde lẹ́yìn 100 years mo wá bí pé kam labista ìjọ mélòó ló lò mẹ́yẹn kọ́lá labistu ìyá ọmọ gbogbo tí mo lò lè kọjá ajọ́ kan àwọn bá ń tọ̀ ya mi ò rò pé tó jọ́ kan gan ó dà pé mo débí láàárọ̀ mo kó ọwọ́ ọ̀rọ̀ lẹ́ni àwà yìí Ọlọ́run ní bal labista mi'ata amin kò yí ọ ní ó ti lò 100 years níbi ọwà ń fanduri ìlàtọ̀ amika wa sharabika lam yatasanna ó dá nígbà tọ́lọ́run wá kí n gé kúkúrú nígbà tọ́lọ́run wá ni mo fẹ́ fi hàn ẹ́ tiẹ̀ tí mo gbé ọ dìde òṣojú rẹ kò ní yí ọ sí àmọ́ wo àwọn egungun rànkúnmí tó gùn wá lọ́jọ́ sí ó yá wo rànkúnmí rẹ ó rí i pé rànkúnmí ti kẹfun sílẹ̀ ńlẹ̀ ó ti ké gungun ó ní mo fẹ́ jí orí experiment bí ìṣe máa gbé òkú dìde bí ìṣe gbé gbogbo ẹni tí ń pè mí nírọ́ àtẹni tó pè mí lódodo tó bá di jọ́ àkìyàmọ̀ bí ìṣe gbé gbogbo yín dìde tẹ́ ṣèṣirò ó yá máa wo egungun ọkàn yẹn egungun rànkúnmí kayfa nunshizuha bá a ṣe máa nà ṣáza rẹ̀ à ń ṣáza rẹ̀ yẹn ni pé bá a ṣe máa gbèrò ìgbèrò ní jẹ́ àǹṣáza pé à ń gbé gunra wọn báyìí gbogbo ẹ̀dín ń dẹra wọn mú kayfa nunshizuha tí ẹ mọ̀ pé tá a bá kán mọ́ sí ọ̀rọ̀ wa lọ́rùn láti kà á pé kayfa nunshuruha bó o láṣẹ gbé dìde lẹ́yìn ikú ànáṣírù kayfa nunshuruha kayfa nunshizuha kíra méjèèjì náà ló gbádùn àti kíní àti kejì ń dá lórí pé a gbé òkú dìde lẹ́yìn ikú rẹ̀ ẹ̀wẹ̀dẹ̀ tẹ́ ẹ bá ti da ọmọ tí wọ́n kàn sí yẹn tẹ́ ẹ bá ti dàrú yóò dẹ̀ túmọ̀ fún yín láwọn túmọ̀ míì tó tún dáa tí ó dẹ̀ ní da context rí kọ̀dẹ̀ tún ní takora wọn kò sẹ́ni tó lè sọ̀rọ̀ tí ó rí bẹ́ẹ̀ àfọlọ́wọn ọba nìkan. àpèjúwe mi nínú Suratul An'am aya 61 Olúwa ní wa huwal qahiru fawqa ibadihi Ọlọ́run ọba tó dá yín òun ní al-qahiru ọba tí ó jẹ́ ọba tágbára rẹ̀ ká gbogbo nǹkan ọba tágbára rẹ̀ ká gbogbo nǹkan tó lékè ibadihi àwọn ẹrú ẹ̀ wa yursilu alaykum hafadha ó láwọn màláìkà tí máa rán sí wa pé kán máa wá mójútó wa hatta idha jaa ahadakumul maut ńjọ́ tí kú bá fẹ́ dọ́dọ̀ kálukú wa ń pé àsìkò tí ó kú tó tawaffatihu rusuluna Ọlọ́run ní àwọn òjíṣẹ́ tá a rán màláìkà tá a rán ń pé ẹ lọ gbẹ̀mí ẹ̀ wọ́n wàá pa wọ́n gbẹ̀mí lọ́rùn ẹ̀ wahum la yufarritun kíra àtọ́ gbajúmọ̀ nù wahum la yufarritun tán bá ti fẹ́ gbẹ̀mí lọ́rùn wa báyìí wọn ò ní ṣàṣe ètò ń bẹ́ẹ̀
ìyẹn ni pé o ní bayéjẹ́ débi wípé kínú wá run àwọn màláíkà bí màláíkà kú kínú wá bí ìyàtọ̀ kọ́ wá take care personally kọ́ wá wò kí 60 years lọ́lọ́run kọ́ fẹ́ nìyí ibi ó bayéjẹ́ dé ìjẹ́ ń sáré lọ pa ọjà rí kọ́ wá ti torí pé àbí kó ti torí pọ̀ ń wá kú káàkiri ọ̀n sọ fọlọ́run pé ọlọ́run mọ̀ ń wá kú àbọ̀ fẹ́ commit suicide kí màláíkà kú wá ti torí ẹ̀ wá kanjú pa ọ́ tásìkò rí òdẹ tí ì tó kọ̀ possible wàhùn láàyò fárì tú náà nù wọn ò ní ṣàṣe ètò mẹ́ ṣé rí tá a bá yọ ṣẹ́dà kò tí ì sáà ń fi ṣẹ́dà sí kéwúnjọ́ ta ni wọ́n kọ́kọ́ kùránì tí wọ́n kó jọ yìí kò sáà ń fi ṣẹ́dà sí kò sáà ń kán mọ́ sí kò sáà ń wọ̀ ọ̀rọ̀ ọ̀run láti ké wípé wàhùn láàyò fúri tú ìfúrọ́tù náà nínú èdè lárúbáwá òun náà tún ṣe déédéé ó ṣe fi síbẹ̀ àmọ́ tùmọ̀ yẹn ti yàtọ̀ díẹ̀ wahum la yufurituna àwọn kan kà bẹ́ẹ̀ ni o àríkọ́rí tó kà bẹ́ẹ̀ al-Imam al-A'raj òun kà ní wahum la yufurituna àwọn màláíkà ta ń pé ká wá gbẹ̀mí ẹ̀ wahum la yufurituna wọn ò ní ṣàṣejù ń bẹ́ẹ̀ àṣe ètò ni yufarituna àṣejù ni yufurituna opposite ara wọn ni tòun ti bẹ́ẹ̀ ìtumọ̀ yẹn tún gbádùn yẹn kí màláíkà kú tí ó gbẹ̀mí rẹ̀ tásìkò bá tó la yufurituna wọn ní ṣàṣejù wọn ní tìtorí pé ìbalẹ̀ ọlọ́run ọba jẹ́ ẹja ajé kó kúkú gbígbóná bóyá kú pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́lọ́run ni yóò kú wọn á tìtorí pé àwọn fẹ́ kanra wọn wàá fi kún àbí wọn fún lásìkò díẹ̀ kò possible la yufurituna la yufaritun ṣe rí i pé tùmọ̀ méjèèjì ó tún ṣe déédéé bẹ́ẹ̀ l'Al-Qur'ani ṣe rí ẹ jẹ́ n tún example kan wá ń parí nínú Suratul Jinn à ń fi yẹn sọ ìwà Al-Qur'ani ní bá a ṣe ń bẹ̀rẹ̀ Suratu Hud náà nìyẹn fẹ́ni tó bá wo introduction wa o bá a ṣe sọ àwọn ìwà tí ń bẹ nínú Al-Qur'ani aspect mi la mú nígbà náà aspect mi la tún mú ní èní kira àtúlámúlẹ̀ ní. nínú Suratul Jinn Ọlọ́run ní wa annahu ta'ala jaddu rabbina ma takhadha sahibatan wala walada wa annahu nínú ọ̀rọ̀ tán fi ránṣẹ́ sí èmi Muhammadu sọ fún Ọlọ́run ní kul uhiya sọ fún wọn wípé wọ́n fi ránṣẹ́ sí mi ń pa àwọn àlìjẹ̀nú tí wọ́n gbá Al-Qur'ani wọ́n ń sọ pé wọ́n tú ọ̀rọ̀ yìí sẹ́nu àwọn àlìjẹ̀nú ọ̀pọ̀lọpọ̀ àwọn tafsiri ń pé wa annahu àwọn àlìjẹ̀nú láwọn ti wá rí báyìí ó ti wá yá wọn sí báyìí wípé ta'ala jaddu rabbina gbígbọ̀ngbọ̀n olúwa wa tóbi ta'ala jaddu rabbina empire ọlọ́run agbára ọlọ́run sultanu rẹ̀ àti kúdẹ́rà rẹ̀ tóbi ta'ala jaddu rabbina mattakhadha sahibatan wala walada olúwa kọjá ẹni tí yóò máa wá ní girlfriend tí yóò máa wá níyàwó tí yóò wá yan Maria níyàwó torí àwọn kìrìsìtẹ́nì pọ̀ nínú àwọn àlìjẹ̀nú nígbà náà wọn ló ṣẹ̀ṣẹ̀ wọn wá ń jẹ́wọ́ pé ó ṣẹ̀ṣẹ̀ yé wa sí ni agbọ́ wá sí àwọn pásítọ̀ kan àwọn yàásí mímọ́ àtàwọn alàgbà chọ́ọ̀chì ní pé wọ́n ní agba Jésù sáyé wa ní olùgbàlà àtọmọ olúwa làwa ṣẹ̀ṣẹ̀ wá ń gbọ́ nísìnyí pé àṣé ta'ala jaddu rabbina agbára ọlọ́run ọba kọjá bẹ́ẹ̀ mattakhadha sahibatan ó kọjá ẹni tí ó máa wá níyàwó wala walada àbí tí ó máa wá yan Jésù lọ́mọ. ṣẹ́rí jaddu rabbina yẹn kìrá tí ń bẹ fún lọ bíi kìrá márùn àwọn kan pé wa annahu tó dẹ̀ la àwọn kéwì ké wa annahu ta'ala jiddu rabbina jiddu tí ń jẹ́ opposite hazilu kíyàn máa ṣàwàdà kó máa dọ̀wẹ́kẹ́ ní jẹ́ alhazil kíyàn máa ṣàwàdà kó máa take nǹkan seriously a ní ń ṣe hazilu jiddu ni kíyàn take nǹkan seriously wa annahu ta'ala jiddu rabbina ṣẹ́ríkẹ́ wọ́sẹ̀lì lásán ló yàtọ̀ jaddu fatia jiddu di kẹsìrọ̀ ta'ala jiddu rabbina ó ti wá yà wà àlìjẹ̀nú báyìí pé ta'ala jiddu rabbina yìí pé ọ̀rọ̀ olúwa hazu àbí seriousness olúwa ìmú nǹkan sísìn olúwa ta'ala ó tóbi mattakhadha sahibata ọlọ́run kọjá aláwàdà tí ó máa wá mari wala walada tí ó máa lọ́mọ ìtumọ̀ kan tó nù ìtumọ̀ kẹta tẹ́ bá tún yí kìrá yẹn padà wọ́ọ̀dù jẹ́ jádù àti jídù náà ni o tẹ́ bá sọ di wípé wa annahu ta'ala jada rabbina wa annahu
تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا. A tún sì realize àwa àlìjànnú wípé ta'ala jada rabbina, Olúwa ọba wa, ta'ala jada rabbina, àǹfààní rẹ̀ tóbi. Àlìjádà máa ń fa àní ń jẹ́ bẹ́ẹ̀, jàdùá àlìjádà máa ń fa àní ń jẹ́ bẹ́ẹ̀ pé àǹfààní Olúwa tóbi. Ẹni Ọlọ́run bá fẹ́ rọ̀ lọ́rọ̀, ẹni Ọlọ́run bá fẹ́ sọdolówó, ẹni Ọlọ́run bá fẹ́ fi jọba, ta'ala jada rabbina, oore tí ń bẹ lọ́dọ̀ Ọlọ́run ọba tóbi. Mattakhadha sahibatan wala walada. Ìtumọ̀ kan tún nù, ó di mẹ́ta. Wa annahu ta'ala jaddan rabbuna, wa annahu ta'ala jaddan rabbuna mattakhadha sahibatan wala walada. A tún sì realize wípé ta'ala jaddan, Olúwa tóbi ní títí jaddan, ìrọ́bù ló yí padà ń bẹ̀. Àmọ́ túmọ̀ ta'ala jaddu rabbina náà ni. Olúwa tóbi jaddan nípasẹ̀ ọlá, nípasẹ̀ títóbi, nípasẹ̀ gbígbọ́ngbọ́n. Mattakhadha sahibatan wala walada. Kíra mi tún ní wípé wa annahu ta'ala jaddun rabbuna mattakhadha sahibatan wala walada. Wa annahu ta'ala jiddan rabbuna mattakhadha sahibatan wala walada. Àti nǹkan kíra bí máa ọ̀tọ̀ọ̀tọ̀ pé Olúwa tóbi jiddan, ó tóbi gan, ó tóbi gan, títóbi Olúwa tóbi gan. Gbogbo ẹ̀ pátápátá wọ́sẹ̀lí là ń yí padà ń bẹ̀, wọ́sẹ̀lí lásán là ń yí padà ń bẹ̀. Bọ́n ṣe kọ Kùránì lákọ̀ọ́kọ́ ọjọ́ fàyè gba flexibility yìí. Flexibility yẹn wá tú àṣírí ẹwà èdè, ẹwà Al-Kùránì pé àṣebẹ bá tún ṣe ń tú ìtumọ̀ yẹn káàkiri ní wáàsí ó tún máa jáde sí lọ́tọ̀ọ̀tọ̀ nínú àyà kan náà, nínú wọ́ọ̀dù kan náà. Èèyàn wo ló lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ tọ́rọ̀ ó dùn tó bẹ́ẹ̀? Èèyàn wo ló lè rọ́rọ̀ sọ tó bẹ́ẹ̀ àfọlọ́wọn ọba tó lọ́rọ̀? Ìyẹn ló fi necessary ká jòkó ti ọ̀rọ̀ Ọlọ́run ọba, ká pa gbogbo wọn ni wọ́n pè mí tì nínú ọ̀rọ̀, kò sọ̀rọ̀ tó dáa tọ́rọ̀ Ọlọ́run. Lọ́lọ́run fi ní Allahu anzala ahsana al-hadithi kitaban, mo sọ ọ̀rọ̀ tó dáa jù mo sọ kalẹ̀ ní tírà kẹ́ mọ́ study ẹ̀. Afala yatadabbaruna al-Qur'an, ṣe ní ronú sí Qur'an yìí ni. Walau kana min indi ghayri Allahi lawajadu fihi ikhtilafan kathira. Olúwa pè wá pé ká wá ronú, ká wá digest al-Qur'an. Ọlọ́run ṣá fi wá sínú àwọn al-Qur'an. Àwa mú suratu Hud ní ẹ̀yìn wá, àwa la fẹ́ mú suratu Yusuf náà, nítorí pé òun ló sọ̀kalẹ̀ tẹ̀lé suratu Hud, nípa pé súra tẹ̀léra wọn. Nígbà t'Ọlọ́run sọ suratu Yunus kalẹ̀ gẹ́gẹ́ báwọn mímọ̀ ṣe sọ, wọ́n ní suratu Yunus Ọlọ́run sọ kalẹ̀ fana Muhammad, ẹ̀yìn suratu Yunus ló sọ suratu Hud kalẹ̀. Àdéhùn tá kọ́kọ́ ṣe àbí ń tá kọ́kọ́ sọ àṣàdéhùn ní pé shayyabati Hudun wa akhawatuha. Hadithi ní pé Ànábì sallallahu alaihi wasallam ń pé ó sọ pé mo ronú sí Hudu àtàwọn ọmọ ìyá rẹ̀ ló sọ mí dógbó. Àwa mú Hudu, nígbà náà èrò wa ní pé ká má wọn súra yòókù náà tá Ànábì ń rí fáàsì nínú hadith ní sallallahu alaihi wasallam. Àmọ́ gẹ́gẹ́ bí síkwẹ́ǹsì ọ̀rọ̀ tọ́lọ̀ ń bá bọ̀, Ọlọ́run sọ súrátù Yunus kalẹ̀, ó sọ súrátù Hudu kalẹ̀ tẹ̀lé, ó wá sọ Yusufu kalẹ̀ tẹ̀lé. Ṣe jẹ́ à continue bí síkwẹ́ǹsì yẹn ṣe ń lọ, kí ìtumọ̀ yẹn àtàlùbáríkà yẹn náà lè tẹ̀léra wọn. La fi mú súrátù Yusuf dédé háyà tí ń bẹ́ẹ̀ jẹ́ 111. Súrátù Yusuf ìbátan rẹ̀ múnásábà rẹ̀ pẹ̀lú súrátù Hud, nítorí pé nínú àwọn orientalist wọn fi tako Kùránì náà ni pé àwọn ọ̀rọ̀ yìí kì í dira wọn mú. Láti bí ọ̀rọ̀ kan Ọlọ́run kan túbọ̀ nú ọ̀rọ̀ míì, Ọlọ́run mọ̀rọ̀ gbọ́ ni ó dira wọn mú, kì í takora wọn. Kódà súrà kọ̀ọ̀kan ntọ́lọ́run bá fi parí súrà yìí, ẹ kíyèsí pẹ̀lú bẹ̀rẹ̀ súrà míì, tẹ́ bá mọ̀rọ̀ gbẹ́rì ipò ilé tì mara wọn. Níjàmú tẹ̀rtíbù súwà bá ṣe tó tú súrà Al-Kùránì ni kì í fi ṣe ṣìhàdíyà nínú ìtọ́lá láàfíà nínú ọ̀rọ̀ tawqifiyya ni. Wọ́n ní àtò bẹ́ẹ̀, Ànábì ní àtò bẹ́ẹ̀ la fi tó bẹ́ẹ̀. Pé báwọn súrà Kùránì ṣe tó tẹ̀léra wọn o. Bí yẹn bá mọ̀rọ̀ gbọ́ yóò rí i pé wọ́n ní ìbátan pẹ̀lú ara wọn. Ìbátan yẹn àtọ̀dọ̀ Olúwa ló súnmọ́ kó ti wá. Níbo la ti wá ni pé ìbátan oníwà ń bẹ láàrin súrátù Yusuf àti súrátù Hudu tá a parí. Òun ní kí ẹ nígbàgbé nígbà tá ń ka súrátù Hudu lọ. Lọ́wọ́ parí abáde bí àyà t'Ọlọ́run ti sọ pé wa kullan naqussu alayka min anba'ir rusuli ma nuthabbitu bihi fu'adaka
وجاء هذه الحق وموعظة وذكرى للمؤمنين. Ọlọ́run wa kullan nakusu alayka, gbogbo wọn la pìtàn wọn fún ọ, gbogbo tàn tá a pa fún ọ yìí, min amba irusuli, nínú àwọn làbárí àwọn òjíṣẹ́, gbà tá a pìtàn Hudu, tá a pìtàn Nuhu, tá a pìtàn Musa, tá a pìtàn Lutu, tá a pìtàn Ibrahima, tá a pìtàn anabi Salihu, Shuaibu, gbogbo wọn tá a pìtàn wọn yìí. Ma nuthabbitu bihi fuadaka, nta fẹ́ kó ṣẹlẹ̀ ń bi ìtàn yìí ni pé ká fi ọkàn rẹ múlẹ̀ ṣinṣinṣin. Tora anabi kan ìṣòro nígbà táwọn súra yìí ń sọ̀kalẹ̀ o, ìṣòro tó lágbára ni súratu Yusufu fi necessary kó sọ̀kalẹ̀ nígbà náà. Inú ìṣòro, inú ìbànújẹ́ tó lágbára la Nabi sallallahu alayhi wa sallam wa Abu Talibi wọn lọ ṣẹ̀ṣẹ̀ kú nígbà náà ni, tí Khadija náà tún fayé lẹ̀. Àwọn tí wọ́n dúró tí wọ́n jẹ́ igi lọ́gbà Nabi sallallahu alayhi wa sallam pé nìṣó nǹkan kan ò ní ṣe ọ́ nípa security, Abu Talibi ni. Nìṣó nǹkan kan ò ní ṣe ọ́, dodo tó bá jọmọ́ owó ẹ ṣáàjẹ́ ń gbọ́ ìmọ̀ náà Khadija ni. So financial strength àti in terms sọ pé security wise bá Nabi ṣe wà ní Mọ́kà, ẹ má fọwọ́ kàn ẹ gbọ́dọ̀ fọwọ́ kàn máa àbúrò mi Abu Talibi, àwọn méjèèjì wá fayé lẹ̀ lọ́dún kan náà. Ó wá jẹ́ ìbànújẹ́ tó tóbi fún Nabi sallallahu alayhi wa sallam. Ńlọ́lọ́run wá ń fi àwọn súra wọ̀nyí ní sọ wọn kalẹ̀ pé ṣe sùúrù ma nuthabbitu bihi fuadaka, afẹ́ fífi ọlọ́kàn balẹ̀ ni àwọn ìtàn tá à ń pa fún ọ yìí. Waja'aka fi hadhihi al-haqqu, àwọn ìtàn tá a pa yìí ó ti ródòdó ńbẹ, orí wà sí ńbẹ, wa dhikra lil mu'minin. Ìgbà tọ́lọ́run ti lóhun pìtàn, ẹ wá fi súrátì Yusufu lé lẹ́ẹ̀kan náà. Ìwọ̀n sọ nù Yusufu pé ní àyà bíi àyà kẹta nínú súrátì Yusuf, Ọlọ́run ní ahsanal qasasi bima awhayna ilayka hadha al-Qur'an wa in kunta min qablihi la min al-ghafilin, kí n má bàa sí ké. Ọlọ́run ní nahnu naqussu alayka ahsanal qasasi, àwa ń pìtàn fún ìtàn tó dáa jù. Bima awhayna ilayka hadha al-Qur'an, pẹ̀lú Qur'ani tá à ń sọ̀kalẹ̀ fún. Ìṣẹ́ sí ni pé àyà kẹta níbẹ̀rẹ̀ súrátù Yusufu, Ọlọ́run ti make reference síbi pé ìtàn la fẹ́ pa fún ọ, àwọn ìtàn tá a dẹ̀ ń pa fún ọ yìí ló dáa jù. Ó sì sọ níparí Hudu pé àwọn ìtàn tá à ń pa fún ọ yìí a fẹ́ fífi ẹsẹ̀ rẹ múlẹ̀. Ṣé rí pé ọjọ́ra wọn. Lẹ́yìn náà tẹ́ bá wo ìbẹ̀rẹ̀ gbólóhùn tó bẹ̀rẹ̀ súrátù Yusufu náà nìyí tó bẹ̀rẹ̀ súrátù Hud, alif lam ra náà ló bẹ̀rẹ̀. Alif lam ra tó bẹ̀rẹ̀ súrátù Hudu, òun náà ló tún bẹ̀rẹ̀ súrátù Yusuf. Ẹ̀rí bàtàn munasaba tí ń bẹ láàrin súra méjèèjì. Tá bá wá ń gbé asbabu nuzul yẹ̀wò, kí ló bí súrátù Yusuf, kí ló bí tọ́lọ́run fi sọ súrátù Yusuf kalẹ̀, kí ní ń ṣẹlẹ̀ lọ́wọ́. Nígbà tá à ń ṣe introduction súrátù Hud náà, a sọ kí ló bí ká máa study asbabu nuzul. Nítorí a fẹ́ wádìí al-Qur'an, a fẹ́ mọ kí lọ́lọ́run gbà lérò níbi ọ̀rọ̀ tó bá sọ. Ká lè gbọ́ yé dáadáa ní láti mọ historical background, kí ní ń ṣẹlẹ̀ lọ́wọ́. Ìgbà tó Olúwa reveal súra yìí fún Ànábì sallallahu alayhi wa sallam, kí ni bó ní situation tá Ànábì wà, kí ní ń ṣẹlẹ̀ Mọ́kà, kí ní ń ṣẹlẹ̀ Mọ̀dínà, ǹjẹ́ Mọ́kà là Ànábì wà, ǹjẹ́ Mọ̀dínà là Ànábì wà. A ti sọ nísìnyí pé Mọ́kà ni Yusufu ti sọ̀kalẹ̀. Àwọn kan yọ àyà mélòó kan bẹ̀ tán ní Mọ̀dínà ló ti sọ̀kalẹ̀. Ìtọ́lá láàfíà jù ní pé ó dín dín súrátù Yusuf Mọ́kà ló ti sọ̀kalẹ̀. Kí wá ló bí kí ló sọ̀ kalẹ̀? Nítorí tá bá ń tú lọ síwájú, a lè mọ kí lọ́lọ́run ta lọ́lọ́run rìfáàsì tó possible kọ́ mọ rìfáàsì níbi irú ọ̀rọ̀ yìí. A ní tú sára Mọ̀dínà nígbà tá a ti mọ̀ para Mọ́kà ní súra yìí ti sọ̀ kalẹ̀. A ní ṣèṣì lọ rí létí ẹ̀ mara Mọ̀dínà kan. Tọ́lá ti mọ̀ pé historically Ànábì ò tí ì dé Mọ̀dínà nígbà yìí. Asbabu nuzul, àwọn kan ní tó bí ní pé àwọn kèfèrí, àwọn Júù, àwọn kèfèrí Mọ́kà, nígbà tí wọ́n gbọ́ tà Nábì tán dẹ̀ fẹ́ challenge ẹ̀, wọ́n á lọ bá wọn Júù, àwọn tán jẹ́ Yehud, ẹ fún wa láwọn béèrè tá lè bí tá fi tú láṣìírí. Ẹ fún wa láwọn, ẹ̀yin tí ń ka tírà tipẹ́, ẹ̀yin tí ń kéwú tipẹ́, ẹ̀yin dẹ̀ ti ní àwọn tírà kan tẹ́ ní Olúwa sọ̀kalẹ̀ fún yín látọ̀dọ̀ àwọn òjíṣẹ́, àwọn ò ní tírà kankan ẹlẹ́bọ ni wá. Ẹ fún wa ní àwọn nǹkan kan níbi gẹ́gẹ́ bí ìbéèrè tá lè lọ fi ta Muhammadu láyà. Ń pé tó bá tó bẹ́ẹ̀ sọ nǹkan báyìí fún wa, a fẹ́ tú láṣìírí. Àwọn náà sọ fún Ànábì, àwọn náà sọ fún àwọn kèfèrí Mọ́kà pé ẹ lọ béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló gbé Ànábì Yusufu àti Yakubu àti gbogbo àwọn ọmọ ya Ànábì Yusufu tí gbogbo wọn jọ ń jọmọ fún Ànábì Yakubu, kí ló gbé wọn kúrò ní ìlú wọn lọ sí ìlú Egypt, kó pìtàn yẹn fún yín tó bá mọ̀.
kí làṣírí tí ń bẹ ń bẹ bó ni wọ́n ṣe jáde kúrò nílùú wọn nílẹ̀ Káníánù tí wọ́n fi ìlú bàbá wọn Ìsáhákù lẹ̀ tí wọ́n wá sí ilẹ̀ Egypt kí ló bí migration yẹn bó wọ́n ṣe ṣèrìn àjò wọ́n ní ló bí ìtàn yìí nínú suratu Yusuf. àwọn afúntẹ̀síìrì kan ní rárá nítorí kọ́hún aládìsí kan he látọ̀dọ̀ Ibn Abbas radiyallahu ta'ala anhu tí wọ́n lọ sọ pé àwọn Júù gẹ́gẹ́ ni wọ́n béèrè lọ́wọ́ Ànábì sallallahu alayhi wa sallam ń pé afẹ́ kó pìtàn Yakubu fún wa tí ń jẹ́ bàbá wa bàbá ọmọ Ísírẹ́lì tí wọ́n ní ìlànà Yehudi yìí ń pé Ọlọ́run gbé Ànábì Musa alayhi salatu wa salam dìde lára àwọn ọmọ àrọ́mọdọ́mọ Ànábì Yakubu afẹ́ kó pìtàn Yakubu fún wa nítorí gbogbo ìtàn tí ń bẹ nínú Kùránì ṣáájú tẹ́lẹ̀ wọ́n rí dítẹ́lì ìtàn Yakubu àti Yusufu àtàwọn ọmọ rẹ̀ díẹ̀díẹ̀ nìkan wọ́n máa rí wọ́n ní afẹ́ kó pálẹ̀kùnrẹ́rẹ́ fún wa ìtàn Yakubu àtàwọn ọmọ ẹ̀ àrí hadith ní àmọ́kọ̀lá láàfíà tó nǹkan àtúrí hadith mi tí wọ́n gbà látọ̀dọ̀ Sa'd ibn Abi Waqqas sábẹ́ ànábì pàtàkì wọ́n lá ànábì sallallahu alaihi wasallam ń pé àwọn mùsùlùmí gangan ni wọ́n sọ fún ànábì kì í ṣe àwọn kèfèrí ń pé ya Rasulullah ìwọ òjíṣẹ́ Ọlọ́run hadithna afẹ́kọ̀ bá wa sọ̀rọ̀ tó dùn jù lọ́lọ́run fi sọ àyà kalẹ̀ pé Allahu anzala ahsanal hadithi kitaban ọ̀rọ̀ tó dùn jù ní Kùránì náà lẹ́ẹ̀ ti rí Allahu anzala ahsanal hadithi kitaban ọ̀rọ̀ tó dùn jù Olúwa ti sọ kalẹ̀ sínú tírà Kùránì wọ́n ní wọ́n tún wá sọ fún ànábì pé law qasasta alayna bá dẹ̀ wá ìtàn kan tó dáa ta lè gbádùn pa ìtàn fún wa afẹ́ tiẹ̀ fi ìtàn entertain wa fi dá wa lẹ́kọ̀ọ́ lolúwa wá sọ fún wọn pé alif lam ra ó wá sọ suratu Yusuf yìí kalẹ̀ pé ṣé ẹ fẹ́ dọ́tàn ó yẹ jókòó ẹ dọ́tàn ó wá pìtàn ànábì Yusuf alayhi salatu wassalam àmàdìsí yẹn náà òun náà lẹ́kọ̀ọ́ lálàáfíà èyí tó lálàáfíà jù nínú ọ̀rọ̀ ni pé èyí tá a ti sọ síwájú tasliyatun lin nabiyyi sallallahu alayhi wa sallam ọlọ́run sọ suratu Yusuf yìí kalẹ̀ láti lè fi dùn ànábì nínú pé dákẹ́ ìrònú dákẹ́ ìbànújẹ́ pẹ̀lú gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí ó dùn mọ́ tí ń ṣẹlẹ̀ tó surround rẹ̀ yìí àti ìbẹ̀rù pé tí wọ́n ní pa mí tí wọ́n ní dẹ́mi mi lódodo ṣẹṣẹ́ tí ń jẹ́ yìí ṣé ń sì rí mú dógóńgó báyìí gbogbo ìbẹ̀rù àti wàhálà yẹn jọ́ dẹ́kun nínú ọkàn rẹ̀ wá wò tán Yusufu wo bóun náà ṣe kàn bànújẹ́ lọ gbáà láti kékeré wọ́n bí Yusufu sínú ìṣòro ni àti kékeré ń pé ń bẹ́ ń pín sí ní ló ti kan wàhálà ayé wàhálà tó yẹ pé ìkọ̀ọ̀kan rẹ̀ ó lè gbé yẹn lọ ìkọ̀ọ̀kan ìṣòro tó kan Ànábì Yusuf alayhi salatu wasalam ó lè gbé yẹn lọ àìmọye èèyàn lọ parẹ́ níbi ìkọ̀ọ̀kan ìṣòro tó kan Ànábì Yusuf àkọ́kọ́ ìṣòro ni pé ó dàgbà sínú ọ̀tẹ̀ ó dàgbà sọ́wọ́ àwọn ẹlẹ́gàn ó dàgbà sọ́wọ́ àwọn onílara àwọn ò ní débi tó ń lọ ò ní ṣàṣeyọrí láti kékeré kí wọ́n mójútó yẹn pò ní ṣàṣeyọrí láti kékeré tẹ̀yìnpá àìmọye èèyàn ló ti parẹ́ látara eléyìí tó yẹ pé wọ́n ti fi ẹ̀gàn kóbá wọ́n ti fẹ̀gàn dá lọ́nà odindi ni Ànábì Yusuf mẹ́rí bọ́ ń bẹ̀ Ọlọ́run là ń bẹ̀ ó tún wá kan àdánwò tó kàn nígbà tí wọ́n sọ sínú kànga kó tó kan nínú kànga wọ́n tún kúrò lè mọ̀ gbogbo ẹ̀ là ń bọ̀ wá kà nínú tafsiri suratu Yusuf yìí akẹ́kọ̀ọ́ ayé gan bẹ̀ bó la ṣe gbáyé gbádùn bó la ṣe tà ní ṣe ayé gbé tà ní ronú àròpin tí máa sọ̀yàn dọ̀tọ̀ Ọlọ́run pé jẹ́ ń lọ ṣẹ́fá jẹ́ ń lọ ṣáwó jẹ́ ń lọ lòlòkulò kan jẹ́ ń dọ̀tọ̀ Ọlọ́run akẹ́kọ̀ọ́ yẹn gan lára suratu Yusuf Ànábì Yusuf tí wàá kàn ṣòro wọn kúrò lè mọ ní kékeré wọ́n wá jù sínú kànga sẹ́yìn pé wọ́n kún wọ́n jù yẹn sínú kànga lọ́mọ kékeré kò tó ń tí pààyàn rẹ ṣé kò tó ń tí dẹ́mi yẹn lódodo Ọlọ́run tí wàá dúró ti ìpera rẹ̀ mí ní kó yẹn yọ nínú ìṣòro Ọlọ́run kó Ànábì Yusuf ó kó yọ ńbẹ ó di mẹ́ta àwọn tí wọ́n á mú nínú kànga àwọn náà tó dàbí ìgbà kan fẹ́ ràn lọ́wọ́ wọ́n ràn lọ́wọ́ o àwọn sọ ọ́ dẹrú ni ṣẹ́sì máa ń tán pè ní kíyàn jẹ́rú tí wọ́n bá ń sọ pé èèyàn mélòó ní bẹ́ẹ̀ ń bí wọ́n ní kẹrú wọn o wọ́n lè yàn márùn-ún ẹrú ló wà ń bẹ̀ tó sì kẹfà wọ́n ní ọ̀bá sì kẹfà èèyàn márùn-ún ní bẹ́ẹ̀ ń bẹ̀ ẹrú èsì èèyàn ni wọ́n ń sọ ọ́n adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kò sí ti ń jẹ́rú mọ́ àmọ́ ọmọ ọ̀dọ́ ń bẹ bóyá àwọn náà ti sọ ọmọ ọ̀dọ́ rí àbó ti ṣiṣẹ́ lábẹ́ èèyàn rí ọmọ fíìlì kíní ń jẹ́ ẹrú lábẹ́ ìpínyàn kan tiẹ̀ ń jọmọ ọ̀dọ́ lásán àbí yẹn ń jẹ́ ìrànṣẹ́ lásán wọn kì í ka ẹrú sí nǹkan kan láyé ìgbà náà iṣẹ́ dé tòrútòrú iṣẹ́ wàhálà bọ́ bá lè kú okú kò ní jẹun tó hùn ìyẹn tó bá tiẹ̀ rí jẹ kò ní sùn lásìkò tó hùn ìyẹn tó bá tiẹ̀ rórun sùn kò ní sùn bí tó fẹ́
ntí ń jẹ́rú nù wọ́n wá má nàbí Yusuf alayhi salatu wa salam lọ́mọ kékeré lẹ́rú odindi àdánwò ni tó fi ṣẹrú lọ́dọ̀ àwọn tí wọ́n mú wọ́n tún wá tà fẹ́lòmíì nígbà tí ó tún débi wọ́n tún tà lẹ́yìn ìṣòro kan tó bá dàbí ìgbà kó fẹ́ bọ́ lọ́wọ́ ìṣòro kan inú pírọ́blẹ́mù míì ni ó tún kàn tó tún ju tàtẹ̀yìn wá lọ. ó wá tún padà wá dé ọ̀dọ̀ ọ̀gá kan nígbà tí wọ́n tà ní ilẹ̀ Egypt lọ́hùn tí wọ́n mú lọlẹ̀ Egypt níbẹ̀ wọ́n ti lọ́ọ́ tà wọ́n wá tà fáwọn kan bẹ̀ ń gbélé wọn àwọn ṣe bí ẹni ń tọ́jú rẹ̀ àmọ́ nígbà tí ó yá Ọlọ́run tún yan eléní èèyàn ìyẹn ìyàwó ọ̀gá ó tún mójútó ànábì Yusufu nípa ọ̀rọ̀ ṣáwà ọ̀fẹ́ mi ni ọba mi láṣepọ̀ ni odindi àdánwò míì túnú tó dáwọ́ lọ́nà tó dá ìmọ̀ye èèyàn lọ́nà àdánwò obìnrin àdánwò ọkùnrin àdánwò àṣeṣekúṣe àṣọṣọkúṣọ àìmọye èèyàn ní ọba dọ̀rẹ́ Ọlọ́run ọ̀gángan ibi tó ti ṣubú nìyẹn ànábì Yusufu tún gbàbẹ̀ kọjá Ọlọ́run ò ní ó ṣubú mbẹ̀ yọ wàá bọ́ lọ́wọ́ eléyẹn bíbọ́ rẹ̀ inú ẹ̀wọ̀n ló tún bọ́ sí ń pé yọ Ọlọ́run ó kó yọ níbi àdánwò yẹn àkóyọ yẹn já sínú ẹ̀wọ̀n odindi àdánwò míì ti ń lọ bíi 5 ó tún wà nú ẹ̀wọ̀n fáìmọye ọdún fálàbísà fi síjìnì bí náà sí ní gbogbo tán yẹn là ń bọ̀ wá palẹ́kùnrẹ́rẹ́ ọwọ́ wà nú ẹ̀wọ̀n fáìmọye ọdún odindi àdánwò ìgbà tí ó ti wá jáde lẹ́wọ̀n tó dàbí ìgbà pé Ọlọ́run ti dá a lọ́lá Ọlọ́run ti ṣàánú ẹ̀ níbo ló tún bọ́ sí ọ bọ́ sérí ipò ìjọba ipò tíyẹn mọ́ bọ́ sí tọ́lọ́run tún mọ́ bí yẹn ń jọ àlùkìyámọ̀ náà tún ni ipò tíyẹn mọ́ bọ́ sí tọ́lọ́run mọ́ tún bí yẹn ń béèrè ń jọ àlùkìyámọ̀ pé bó ló ṣe é sí táwọn oníjọba ti gbogbo ẹni tó lówó tó lọ́lá láyé ọmọ tàn mọ́ káwọn ọmọ tiẹ̀ ti ní njọ́ táwọn ń bẹ láyé àwọn ọba ti jẹ́ tálíkà njọ́ táwọn ń bẹ láyé odindi àdánwò tó ni ó wá dìgbà tí bàbá rẹ̀ àtàwọn ọmọ ìyá rẹ̀ wá bá tán wá bẹ́ẹ̀ pé foríjìn wá gbogbo àṣìṣe wa káníwọ̀ ni ṣó foríjìn wọn káníwọ̀ ni ṣó lè yááfi wọn odindi àdánwò míì tún ní fún anabi Yusufu alayhi salatu wa salam Ọlọ́run tún kó yọ ń bẹ àwọn àdánwò yẹn lọ bíi 8 gbogbo àdánwò yẹn bó ṣe wá sọ̀rọ̀ àwọn díẹ̀ tó ṣe mọ́ pọ̀ padà ṣàṣeyọrí ó padà ṣàṣeyọrí ìtàn Ọlọ́run wá dúró fún anabi Muhammadu sallallahu alayhi wa sallam pé wo bí Yusufu ṣe rìn gbágun ó padà débi tí ń lọ ìwọ náà ó padà débi tó ń lọ ní mẹ́sẹ̀jì tí ń bẹ nu suratu Yusufu fún anabi sallallahu alayhi wa sallam wípé wẹ́rẹ́ ẹ̀dá ó padà débi tó ń lọ wẹ́rẹ́ ẹ̀dá ó padà débi tó ń lọ bẹ́dà ò bá ti kánjú bùkátà ẹ̀dá síbí yá o wẹ́rẹ́ ẹ̀dá ó padà débi tí ń lọ agẹmọ ò kánjú agẹmọ sì débi tí ń lọ Yusufu ò kánjú Yusufu sì débi tí ń lọ wẹ́rẹ́ ẹ̀dá ó padà débi tí ń lọ kíkánjú ẹ̀dá kò pé kẹ́dà débi tí ń lọ àìkánjú ẹ̀dá kò pé kẹ́dà mọ́ débi tí ń lọ wẹ́rẹ́ ẹ̀dá ó padà débi tó ń lọ wẹ́rẹ́ ẹ̀dá ó padà débi tó ń lọ ó rẹ́ni tó kánjú dénú ọjà òun ló kọ́kọ́ dénú ọjà láàárọ̀ òun ló jáde nínú ọjà gbẹ̀yìn tí gbogbo yín fi ilẹ̀ ẹ̀yin tẹ́ ẹ sì dé ọjà lágo 12 ẹ pawó jù lọ ẹ dọ́jà lágo 12 ó dago 4 àbọ̀ ẹlẹ́ ń lọlé ẹ tún pawó jù lọ ṣe ti wá rí i pé ìkánjú kọ́ olúwa ní pín ẹ̀kọ́ pọ̀ nínú súrátù Yusufu ẹ̀ mọ́ bá wa ká lọ nínú ẹ̀kọ́ tá a tún kọ́ nínú súrátù Yusuf òun ni ẹ̀kọ́ sùúrù àtàmúmára ẹ̀ wo ní tójú ànábì Yakubu rí Allahu Akbar bàbá ànábì Yusufu ń bẹ láyé tójú ọmọ rẹ̀ ti ń rí gbogbo wàhálà yìí ó wá dààmú ó banújẹ́ Ọlọ́run wa ni mi ò tí ì ṣe tán ìdùnnú gbẹ̀yìn padà jẹ́ tiẹ̀ nínú ẹ̀kọ́ tá a tún kọ́ nínú súrátù Yusufu yìí òun ni ẹ̀kọ́ wípé ládàáfíà li qada'illah tọ́lọ̀n bá ní bí mo ṣe fẹ́ ṣe ni mo fẹ́ sọ lágbájáde olóríire tẹ́ bá lẹ̀ ń pẹ́ gan rẹ̀ ẹ̀ kàn sórí ibùlá rẹ̀ wàláì yóò débi tí ń lọ. àṣà kan bẹ tán máa ń dánilẹ̀ Yorùbá pé wọ́n ní ẹ̀dá kò lè yí kádàrá padà wọ́n kàn lè fọwọ́ aago sẹ́yìn wọ́n lè fọwọ́ aago sẹ́yìn o Ọlọ́run ló láago lọ́dọ̀ o tí wọ́n lọ́dọ̀ Ọlọ́run ló yí aago padà ni wọn ò lè dọ́dọ̀ Ọlọ́run ọwọ́ kan kì í débẹ̀ níbi aago wà ń pé ájà ló mùsámọ́ wà ájà ló ń gẹ́rù mùsámọ́ ibi tí ń bẹ lọ́dọ̀ Ọlọ́run ọba agbára àjẹ́ ò débẹ̀ agbára oṣù ò débẹ̀ tọ́lọ́n bá nígbà tí mo rẹ́dì láti ṣàánú lágbájá ni ẹ kàn mọ́ dààmú dàbò ní gbogbo alásàsì àsàsì yín náà ni ó sun débi tí ń lọ gbogbo tí ọlọ́tẹ̀ bá ṣe láyé wọn tó táwọn ọmọ ìyá Ànábì Yusuf alayhi salatu wa salam fojú ẹ̀rí nínú ọ̀tẹ̀ nínú wàhálà láti kékeré tó yẹ kí dánadáná ti dá lọ́nà ó tún kan wàhálà nílé ọ̀gá rẹ̀ tòun ti bẹ́ẹ̀ Yusuf padà débi tí ń lọ qada'ullah ń pé yóò débi tí ń lọ láyé yóò ṣàṣeyọrí ọlọ́mọṣàjáwá náà ṣàṣeyọrí o
ó dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn ẹ pé ọpẹ́ tá anabi Yusufu dá Allahu akbar ó ní rabbi inni rabbi ó ní fatira samawati wal ardi anta waliyyi fi dunya wal akhirah tawaffani musliman wa alhiqni bis salihin rabbi qad ataytani min al mulk wa 'allamtani min ta'wil al ahadith njọ́ tí ń dúpẹ́ nígbà tí gbogbo àwọn ọmọ ìyá rẹ̀ padà wá tán wá gbà fún tọ́lọ́run rí unite wọn àtàwọn òbí rẹ̀ padà ló wá dúpẹ́ fọ́lọ́run pé ha àṣálà mi yìí ó padà ṣẹ àti àṣàdéhùn Ọlọ́run ọbọ̀ padà ṣẹ kò bá àmọ́ dùn mọ́ gbogbo aráyé ẹ̀kọ́ yẹn la Nabi sallallahu alayhi wa sallam kọ́ Abdullahi ibn Abbas sọ̀rọ̀ ni wo ọmọ yìí anabi ni wo ọmọ yìí ni wọn alimuka arba'a kalimatin mo fẹ́ kọ́ ẹ ní nǹkan mẹ́rin nǹkan márùn nǹkan mẹ́rin nǹkan kó dì í mọ́wọ́ kó fi ṣayé ẹ̀ sórí la in ijtama'atil insu wal jinnu ala an yanfa'uka bi shay'in tí gbogbo aráyé bá kójọ gbogbo orú rẹ̀ ẹgbẹ́ agbára láyé tí wọ́n bá kójọ tí wọ́n dá sàṣẹ tí wọ́n dá gbogbo agbára jọ fún ọ kúrò ní agbára ènìyàn nìkan kan tún dá agbára àlìjànú agbára ẹranko agbára àsàlẹ̀ odò agbára òkè odò wọ́n dá gbogbo ẹjọ́ fún ala an yanfa'uka bi shay'in nípa àwọn níbi kan táwọn fẹ́ gbé ọdẹ lam yanfa'uka illa bi shay'in qad katabahu Allahu lak wọn ò lè rí ọgbẹ́ débì kan àfi bí Ọlọ́run bá ló dé láyé kí a ṣoògùn owó a ṣẹ̀fà a tẹ̀ nídìí a ṣe nǹkan kan gbogbo ibi tọ́lọ́run bá ló dé ó ti wà nù kádàrá rẹ̀ pò débẹ̀ ni o tólúwa bá sì ṣe é létò wípé ń pé o ní débì kan láyé àbó débì kan láyé tí gbogbo ara bá wá kójọ ala ń yẹ dùrúkà ń pé àníjó débẹ̀ àníjó ṣàṣeyọrí lam yadurruka illa bi shay'in qad katabahu Allahu laka wọn ò lè rí nǹkan kan sí àfi ntọ́lọ́run bá ní wọn ò rí ṣe ntọ́lọ́run bá ti kọ tipẹ́tipẹ́ pé wọn ò rí léyìí ṣe ni wọn ò rí ṣe ń bẹ́ẹ̀ Ọlọ́run ti ń kọ́ kalẹ̀ òní kó mójútó kọ́ ọmọ ọbẹ̀ òní kọ́ dọ̀rẹ́ ẹ̀ tó bá ti dọ̀rẹ́ rẹ̀ tó tún ìwé rẹ̀ ṣe lọ́dọ̀ Ọlọ́run ẹnìkan ò lè kápá rẹ̀. Anabi Yusuf alayhi salatu wa salam ó débi tí ń lọ lọ́mọ ṣàjáwá náà ó débi tá ń lọ. ẹ̀kọ́ tá a tún kọ́ lára tán Anabi Yusuf ní pé ẹ̀gàn pípa kíní kányìn ẹlẹ́gàn ó ń lára Ọlọ́run ṣàánú àbúrò rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní pẹ́gàn ẹ̀ Ọlọ́run ṣàánú ọmọọṣẹ́ rẹ̀ ó gbógun tì í Ọlọ́run ṣàánú ìyàwó rẹ̀ àbí ìyáálé rẹ àbí wọ ọkọ náà Ọlọ́run ṣàánú ìyàwó àbí wọ ìyàwó Ọlọ́run ṣàánú ọkọ ẹ wá ń pẹ̀gàn ara yín ẹ ń fúnlẹ̀ mọ́ra yín gbogbo ẹni tí ń bá ń pẹ̀gàn kí ní kányìn wọn ọkọ̀ ẹ̀kọ́ rẹ̀ nínú suratu Yusuf nínú ẹ̀kọ́ tá a tún kọ́ nínú suratu Yusuf ni ọgbọ́n àtètè torí nínú tí sura yìí fíjọ ète ọgbọ́n ète làwọn ọmọ ìyá ànábì Yusuf ń dá pé ẹja aṣọ sí kànga ẹja mú aṣọ ẹja sọ pé kìnìún ti jẹ ẹja ní kòkó jẹ ète níyàwó ọ̀gá rẹ̀ náà ń dá ńjọ́ tó fẹ́ bá a láṣepọ̀ ńjọ́ tí ń purọ́ pé ẹwà ó sáré faṣọ ya ó ní rojọ́ fọkọ ẹjọ́ èké ẹjọ́ ète náà ló tún ṣẹlẹ̀ àtọgbọ́n lànàbì Yakub alayhi salatu wa salam ń sọ fáwọn ọmọ rẹ̀ nígbà tán fẹ́ lọ sí ìlú Egypt pé la tadkhulu min babin wahidin ẹ má gba ilẹ̀kùn kan kọjá o torí àwọn ọmọ náà rẹwà ọmọ bíi méjì àwọn ọmọ mọ́kànlá gbogbo àpapọ̀ wọn jẹ́ 12 tí wọ́n jáde lára bàbá kan náà tọ́lọ̀ wá ní wọ́n kó ṣàṣeyọrí lára wọn tẹ́nìkan sì ń bẹ́ẹ̀ nìkan tí ò rí bí àwọn èèyàn ó wò wọ́n láwò pa la tadkhulu min babin wahidin ẹ má gba ibì kan kọjá o ayé burú o adkhulu min abwabin mutafarriqa ẹgbà ọ̀tọ̀ọ̀tọ̀ wọlé ète ń pé ká yí ọmọ kápá wọn ète ń pé ká lo sábàbí Ànábì Yakubu alayhi salatu ọlọ́ọ̀ni ète ò wọ́ọ̀kì ẹ wo bí tètè náà ti fíjọ nínú tan Ànábì Yusuf alayhi salatu ó tó mélòó kan bẹ́ẹ̀ akẹ́kọ̀ọ́ rẹ̀ kí n jẹ́ te wúlò déédéé bó lè te wúlò dé nínú ayé ó yẹ kí n ò lété níwọ̀nba kò yẹ kí n ò lété kí n ò ju gbogbo ẹlẹ́ fọlọ́hún tàwákùlù àti tàwákùlù akẹ́kọ̀ọ́ rẹ̀ nínú suratu Yusuf bẹ́ẹ̀ ni nínú táàtù kọ́lẹ́kọ̀ọ́ nínú suratu Yusuf ní àbámọ̀ àwọn ọmọ ìyá Ànábì Yusuf padà kábàámọ̀ wọ́n padà kábàámọ̀ Ànábì Yusuf náà dété nígbà tí ń bẹ nínú ẹ̀wọ̀n ète eré ń bẹ ète bú ń bẹ o ńgbà tá à ń lo wọ́ọ̀dù ète kẹ́nìkan máa ṣe bí èbú ní fún Ànábì Ọlọ́run rárá ńgbà tí ń sọ fẹ́nìkan pé tó o bá jáde ọ̀rẹ́ rẹ̀ tí ń bẹ lẹ́wọ̀n tí wọ́n jọ ṣọ̀rẹ́ dáadáa nínú ẹ̀wọ̀n pé tó o bá jáde kurni inda rabbika mọ́ gbàgbé mi tó o bá dọ́dọ̀ Olúwa rẹ̀ ń pé láti bá mi tó ṣe ẹbí mi náà ṣe jáde tolúwa wa ni ènìyàn lọ́wọ́ fẹ́ máa wá ìgbàlà àwọn ni wọ́n mọ bó ṣe wọnú ẹ̀wọ̀n èmi tí mo ṣètò bó ṣe wọnú ẹ̀wọ̀n tó o bá sọ níjọ́ tó o fẹ́ wọnú ẹ̀wọ̀n pé rọ́bì síjúnú àhábù ìláyà èmi náà lọ́ọ́ bá sọ tó o bá ti fẹ́ jáde ńbẹ̀ ète ọgbọ́n tọ́mọ ènìyàn máa dá pé ẹja ẹni tí ń lọ bí iṣẹ́ náà ń dètè azìkí
ẹni tí ń dẹdẹ nínú ẹja nínú odò tí ń dẹdẹ ẹja òun náà ń dé ti azikì ni pé kó lè rí nǹkan pa. Ète ìgbìyànjú ọmọ ènìyàn ńbo ló wúlò dé ńbo ló yẹ ká ti gbọ́kàn lọ́lọ́run ńbo ni ó yẹ ká ti sọ pé mo fẹ́ gbọ́kàn lọ́lọ́run táwa náà ti gbọ́dọ̀ nígbìyànjú. Bẹ́ẹ̀ ni nínú táàtù kọ́nu Suratu Yusufu tó jẹ́kọ̀ọ́ tó ṣe pàtàkì ní ẹ̀kọ́ nípa àlá. Ẹ̀kọ́ nípa àlá ẹ wo pátálà kó nínú ìgbésí ayé Ànábì Yusuf alayhi salatu wassalam. Àlá ló fi bẹ̀rẹ̀ ìrìn àjò, àlá òun náà ló fi parí ìrìn àjò, àlá ló gbé e ga, àlá ló sọ ọ́ di ẹni tí wọ́n ń pẹ̀gàn, àlá ló jí ó lọ́tàá, àlá sọ ọ́ di ọ̀tá àwọn ènìyàn, àlá tún padà wá sọ ọ́ dẹni ayé ń fẹ́. Tọ́ra àlá náà ló ní sábàbí tó gbé kúrò lẹ́wọ̀n, ló sọ ọ́ di oníjọba, ló gbé sáyè ìjọba àyè ńlá. Aláhùn náà lọ́láńdà tí ń bẹ ń kékeré táwọn ọmọ ìyá rẹ̀ gbógun tì í. Kí ni pàtàkì àlá? Kí ni ń jàlá? Níbo lẹ̀mí ń lọ tá a ti fi ń rí gbogbo tá à ń rí? A sọ díẹ̀ nípa eléyẹn náà. Àwọn outline ní n ta fẹ́ ṣe lérí Suratu Yusuf Suratu Hud ní Suratu Yusuf. Òun ni aka yìí kọ́lọ́n wá fún wa lẹ́mìí, kó fún wa lálàáfíà, kó fún wa lázìkí tá a fi rí ṣe, kó wá járí mọ̀nà ń bẹ̀, kó járó dúdú ń bẹ̀. Gbàtà bá tún fi sọ̀kalẹ̀ Suratu Yusuf kárí ń pa ti súnmọ́ Ọlọ́run ọba ju tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ, kárí ń pa ti dọ̀rí Ọlọ́run ọba ju tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ, kí ìmọ̀nà kó máa bá wa gbé, kí àlàáfíà Ọlọ́run kó máa bá wa gbé. Style tá ń lò tẹ́lẹ̀ náà la máa lò. Unfortunately mi ò lájánà sí èmi sì ní ìlóhùn yìí mi ò lájánà sí mi ò sì lóhùn ẹ mọ̀ bá ń gbà bẹ́ẹ̀. Ohun Sheikh Adam náà la máa fi kà á, òun náà wọ́n fi tọ́ wa. A sì máa yẹ tírà wò díẹ̀díẹ̀. Àwọn tírà tá a máa yẹ̀wò bá gbára wa ti mọ́, àwọn yìí tá a máa yẹ̀wò níbi ti Suratu Hud náà ni. A kàn lè fi mélòó kan kún, a máa wo tafsiru Tabari, àgbàdodo tafasir, a máa wo Mafatihul Ghaibi Fakhruddin Razi, a máa wo tafsiri tó lálùbáríkà ni. A sì máa wo tafsiru Qurtubi torí táwọn adájọ́ fíkìú bá sásá wọn bòmí a lè máa fà á jáde. A máa wo tafsiru Ibn Kathir àfà dáadáa, a máa débẹ̀. A máa wo fi Dhilalul Qur'an ní Sayyid Qutb, ó láwọn ìgbìyànjú tóun náà ṣe lérí Suratu Yusuf. A máa wo tafsiri rẹ̀, a sì máa wo nítorí pé tàn la fẹ́ pa. A máa wo Al-Kamil fi Tarikhi Ibn al-Athir, kí làwọn àdìsí àti gbogbo àwọn tàn míì bóyá nínú Bíbélì gan ló ti wá táwọn àfọ onítàn Ìsìlámù náà kọ kalẹ̀ torí létí mọ́tàn Nabi Yusuf. Èwo ló lálàáfíà ń bẹ, èwo ni ò lálàáfíà, a máa gbé yẹ̀wò tó bá ṣe jẹ́rìí. Tarikhu al-Rusul wal-Muluki Tabari a máa yẹ̀wò níbi ìtàn, Bidaya wa Nihaya Ibn Kathir níbi ìtàn a máa yẹ̀wò, àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ míì lọ nínú àwọn tírà inshallah. Kọ́lọ́hun má ṣáà ràn wá lọ́wọ́, kó jẹ́ ọ̀rọ̀ fún wa bá a ṣe lélẹ̀ yìí, kó jẹ́ kí a rí ìwúlò ń bẹ, kó fún wa ní ikhlas ẹ̀mí mímọ́ tí yẹn fi jíṣẹ́ Ọlọ́run ọba tí jẹ́ kí n orí ládàgbà ń bẹ, kó má ṣe níṣẹ́ ayé o, kó já bá a níbi tó lérè níwájú Ọlọ́run àtàwa àtẹ̀yìn, ká má jàǹfààní rẹ̀ ní ayé ń bí, ká má jàǹfààní rẹ̀ tó bá dijọ́ alkiyama. Wala la ilaha illallah wala Muhammadu rasulullah wala sallallahu alayhi wa sallam. Èyí náà ni a ní fúnra wa léni. Àsìkò tá a máa ṣe anytime náà ni, gbọ́dọ̀ fix time kí n má bàa máa wá di ẹlẹ́bi lọ́dọ̀ jẹ̀mọ́. Àmọ́ bá a ṣe promise níbi ti Hud pé a máa yọ lógìgì, ó sì wá dà ipò nígbà tá a máa ń sábà yọ, ó ṣeé ṣe kó jẹ́ pé gbà wọn náà la máa sábà yọ ní ọ̀tẹ̀ yìí náà. So Ọlọ́run ràn wá lọ, a máa gbìyànjú kó wá consistent, kó mọ́ máa gé, a gbìyànjú bá gbára ṣe mọ́. A jẹ́ àmú náà ní dàwọ́ láàmú, a lọ bí iṣẹ́, a jẹ́ dúdú ẹ̀ mọ́ra wọn. Ọlọ́run ṣáà ràn wá lọ. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.